Àlàbí ọkọ mọ́mì, Àlàbí ọkọ mọ́mì, Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. Àlàbí tí mò ń wí rèé, Àlàbí tí mò ń sọ nìyẹn. Ajúwèjúwe ẹlẹ́ ò mọ̀, asọ̀rọ̀sọ̀rọ̀ ẹlẹ́ ò dà mọ̀. Àlàbí tí mò ń sọ nìyẹn o. Àlàbí ọkọ mọ́mì, Àlàbí ọkọ mọ́mì, Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. Ọmọ ni mo bí. Àtọmọ yìí lára. Tó bá ti di ọ̀túnla à ń lọ sí salon ẹ máa lọ ṣe irun. irun tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe tó ìjìjọ́ 15 lọ. Èwo ni 15? 15. Màmá irun dídí ò kì í pẹ́ ní orí ti tàwa bẹ́ẹ̀ yẹn ní Èkó kí ló dé 15 days 8 days 10 days ó pẹ́ jù àbí rẹ̀ ní 12 days. Ẹ máa tú o. Àǹtí fún mi ẹ wo mo fi fóònù mi sí center table mo dẹ̀ ti tú gbogbo bẹ́ẹ̀ yẹn sí mi ò rí. Ẹ pé fóònù eléyìí battery low eléyìí mi ò ní credit lórí ẹ̀. ẹ jẹ́ bẹ́ẹ̀. ó kàn ń dún ni ó ń dún ó dẹ̀ ní stop èmi lè fi ṣe mú. Màámi kí ni fóònù mi ń ṣe lọ́wọ́ yín ìgbà yẹn lè máa sọ pé bóyá èèyàn kan ló pè èèyàn kan ni ò pè é sí. ọdún mélòó náà ni ẹnu tó ń lo fóònù mẹ́ta èdè bá sọ̀rọ̀. Mọ́mì bó ṣe ń lò ó sí mi ẹlòmíì lo 4. ó ní nǹkan tá a fi ń ṣe. Tẹ́ bá tiẹ̀ gbọ́ fóònù tí mo fẹ́ lò ń sìn tọ́mọ yín máa rà fún mi já wọn sí. ẹ má sọ iye fún màmí o. 250k ni wọ́n ń tà. 250k àbí 250 naira. 250,000. 250,000 tó máa mú dábúlé wa tó ra cement tó jọ wo block tó máa ṣe fún gan ó tó kọ́ lẹ́yìn lẹ́yìn fi ra fóònù ọyọ kan ṣoṣo kò dáa kò bójú mu. Màámi ẹ rò pé nǹkan tẹ́yìn ṣe lórí fóònù làwa ń ṣe lórí fóònù ẹ̀yin tẹ́pẹ́ ẹ̀ mọ́jú ẹ ló ọkọ mi o ṣàlàáfíà ló wà o mo kàn ní gbóhùn ẹ̀ ni àwa oríṣiríṣi nǹkan là ń ṣe lórí ẹ̀. Àǹtí fún mi ẹ wo ẹ kí n tè máa lọ ẹni ẹ ń dúró dé mi. as usual. Màá bá yín gbé pákéjì yín wá. Màámi ẹ dílé mú o. Mọ́mì gan ò lè mọ àmì èmi àti ọkọ mi. Ọlọ́run tẹ̀ ní jẹ́ mọ́ mi ìfẹ́ mọ́ rárá. ṣòro ó mú mi kí mo sì ní bàbá wà lò oṣù 2 sí 3 bíbá. ṣó ti rí tí n bá ti lọ sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ yẹn àwọn ni wọ́n máa ń ṣe ní àwọn wọ́n dẹ̀ máa yẹn wọ́n mọ̀ pé mi ń lè sòyìn lè fara mọ́ wọn ní èyí sampoli. náà mo mọ̀ tiẹ̀ fún mo wọ̀ òkè níbi tán wà mo rò pé kò sígbà tó lọ síbẹ̀ tí òkè sọ condition wọn fún mi ò dé ẹ̀ bá sọ fún mi lé pé àná wọn ń ṣe é mi wàá mo bó ṣe wá rò ó over 19 sìn pé bí a kọ́ máa bọ̀ mí. kọ́ máa fara mọ́ wa. Lọ́wọ́ mọ́mí mi wà bí arúgbó kan ní mọ́mí ẹ̀ bọ̀ bí arúgbó di méjì. Kódà ká máa bá arúgbó méjì gbé complain máa pọ̀ wàhálà máa pọ̀ lifestyle tiwa ó yàtọ̀ tí sí wọ́n ṣe nílò láìfù tí wọ́n wọlé bá ti wá gbé ṣó ti yẹn ń sìn ọlọ́mọ ẹ̀ka rí nínú nǹkan tí mò ń try láti sọ ọkè tó bá jẹ́ bó ṣe fẹ́ nìyẹn àbí nǹkan tó wù nìyẹn mọ́mí náà jẹ́ kí n bá mọ́mí tó lọ́wọ́ sọ̀rọ̀ ìyẹn mọ́mí mi kan lọ lo oṣù bíi 3 ní fíléèjì káì tó lọ lo bí oṣù 3 ní fíléèjì mọ́mí tí a lè wà ìyẹn kọ́. so ìgbà wo wà ní ìsìn. ó ṣe sọ fún mi ní bébí mo ṣe máa wá táì tí máa fi lọ bá wọn lọ. okay. What's you understand? No problem. Ṣé nǹkan mi wà ní? No, mo wà okay. I'm sorry. Ṣẹ́ẹ̀rì tàbẹ́ ò bá wá rí o. Àlàbí ọkọ mọ́mì, Àlàbí ọkọ mọ́mì, Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. Àlàbí
ọkọ mọ́mì Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. ọmọ ni mo bí mi ò bí iṣẹ́ o ọmọ ni mo bí mi ò bí ìyá ọmọ ni mo bí ire ni mo bí o ọmọ ni mo bí ọlá ni mo bí. Àlàbí ọkọ mọ́mì Àlàbí ọkọ mọ́mì Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. níbo lọ́la Àlàbí ọmọ àlà Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. níbo ló gbà ó Àlàbí ẹ̀fọ́ Àlàbí Àlàbí ọkọ mọ́mì ibo ló gbà Àlàbí ẹ bá ń gbé. Àlàbí ọkọ mọ́mì. nínú ẹran mẹ́rin ẹ̀jẹ̀ yọkàn ń bẹ ó máa jẹ́ pé ó nídìí mo fẹ́ lè sọ pé látìgbà tẹ́ ti dé bẹ́ẹ̀ ṣe ń ṣe fún mi nìyẹn tí n bá fi yín lẹ́ja méjì ẹ̀jẹ̀ yọkàn ìgbà míì gan ààbọ̀ ẹja lẹ́ máa jẹ́ ẹ̀ níjó díndín kan tán tó bẹ́ẹ̀ ń pẹ́ ní bí mo ṣe ń sọ bẹ̀ tí ò tẹ́yìn lọ́rùn ẹ ṣàlàyé fún mi ẹ sọ fún mi nǹkan tẹ́ láìkì màá dẹ̀ mọ bí màá ṣe yíwọ́ ẹ̀ padà tó bẹ́ẹ̀ jẹ́ pé mo ṣe yìí ẹ sọ. aya mi ò ṣe mí ọbẹ̀ dẹ̀ dùn ó tẹ́ mi lọ́rùn àmọ́ èmi ò lè jẹ́ jẹ́ran ọkàn lọ tọ́bí ò bá dùn mí nílá bí mi lábẹ́ tọ́bí ò bá dùn mí nílá mi ò lè jẹ́ kò dá fún àlàáfíà ara mi kankan mi ì ṣàgbàlagbà wọ̀bìà wọ̀nbílíkì oníjẹ̀dáṣe òṣòro àwọn àgbàlagbà mi wà tán lè jẹ jẹ́ pé wọ̀bìà ni wọn bẹ́ẹ̀ kó mẹ́wàá fún wọn á jẹ bẹ́ẹ̀ kó mẹ́jọ fún wọn á jẹ àmọ́ kò dáa torí pé kí ni kò sẹ́ni tó mọ bọ́ọ̀lù àṣírí o kò sẹ́ni tó mọ bọ́ọ̀lù àṣírí bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ àwọn tó lè máa jẹ bẹ́ẹ̀ yẹn ẹ ṣe fún wọn kó máa jẹ ẹ bá kó fún wọn àmọ́ mo tún wá ń fura kankan ó dẹ̀ pé torí mi lọ́kọ̀ ẹ̀ ṣe ń fún ẹ lówó tó pọ̀ tó yẹ pé kó máa ṣe fún mi wọ ọmọ kí máa jẹ máa sọ fún kó má torí mi fún ẹ lówó mọ́ kó dín owó yẹn sẹ́yìn kó máa fún ẹ díẹ̀díẹ̀ bóyá wàá sí ìwọ̀nba tó máa jẹ fún ẹ. Màámi ìjẹ́wọ́ bíi akọ́lọ́ ń pe oúnjẹ ọmọ iṣẹ́ tẹ́ ti ṣe sílẹ̀ tẹ́ ń jẹ ni ẹ dẹ̀ ṣe máa jẹ́ pẹ́pẹ́pẹ́ ẹ fọwọ́ párú ẹ fòrìgì jòbì. mo máa ṣe jẹ́ wọn mú pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kò sì ní kúrò lẹ́nu mi lágbára Ọlọ́run sórí pé kẹyàn jẹ ẹran mẹ́ta mẹ́rin kò bá mi lára tẹ bá ra àwọn tẹ́ pé alájẹ ìbọ̀kọ́ ni wọn tán lè jẹ ẹran mẹ́rin tán lè jẹ ẹran mẹ́fà tán bá wà bí ẹsẹ̀ àpò fún wọn èmi ò lè jẹ ó ṣe mí o ọbẹ̀ sì dùn ń gbádùn ìwé pé mo lábẹ́ àbí mi lábẹ́ tọ́bẹ̀ ò bá dùn mí nílà àyà mi fọkàn balẹ̀ kò sí wàhálà kò bá mi lára mi ló ṣe. Àlàbí ọkọ mọ́mì Àlàbí ọkọ mọ́mì Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. Àlàbí ọkọ mọ́mì Àlàbí ọkọ mọ́mì Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. First time tí màá ṣe rìn lọ́dọ̀ yín ni mi ì dẹ̀ regret. ẹ ṣe gan ma I really appreciate ma. Aunty ẹ jọ̀ọ́ ṣé tí n bá fẹ́ kẹ́ wá ṣe ọtí nílé iṣẹ́ ni. iṣẹ́ wo mo gbà tẹ́ bá pè mí pé kí n máa bọ̀ ń sìn mò ń bọ̀ ẹ ti rí mi tán nìyẹn. àwọn kò ti mọ̀ pé tó bá ti jẹ́ home service ×2 lówó ìdúró ẹ̀jẹ̀ ń ṣe problem. máa gbowó mi gbé dọ́bù ni. àǹtí ẹ jọ̀ọ́ ẹ má bínú tí bá ṣe tán pẹ̀lú wọn máa dà ní ẹ jọ̀ọ́. títí ìjọba mi lọ sí ojú àmì ní ọ̀dọ̀ bá mi. Kí ni mo ṣe? Báwo ni mo ṣe ṣe? Ó ready láti comply pẹ̀lú mi now. Wo. Ó mọ nǹkan tó ti ṣẹlẹ̀ bí ṣe wà yìí mo busy gan as in mo busy gan. Bóyá kò pè mí padà. Abeg. Ta ló ń jájú mọ́ lórí fóònù?
ṣebí bọ̀bọ̀ yẹn ni. bọ̀bọ̀ wò. bọ̀bọ̀ yẹn nà ń. bọ̀bọ̀ wo ni mi mọ bọ̀bọ̀ tó ń sọ. bọ̀bọ̀ tó fẹ́ fẹ́yàwó. kílódé tó wá ń jájú mọ́ ṣé tó fẹ́ fẹ́yàwó lè ṣe ń jájú mọ́. wo abeg. ṣé crime wà ní kéèyàn lóun fẹ́ fẹ́yàwó. èmi ò lè fẹ́ ni. kí ló dé. mi ò lè fẹ́ o. mi ò lè fẹ́. o ò lè fẹ́. kí ló ṣe fún ẹ gangan tó fi lè fẹ́. ó ní ìyá ni. Bọ́lá torí ọkùnrin níyà ló ṣe lè fẹ́ tí àìmọye obìnrin ta tó ń gbàdúrà pé kí àwọn ní ìyá ọkọ ọmọ nǹkan mi wà ń bẹ o ti máa ń sọ sẹ́fẹ́lì kò lè fẹ́ ni tó níyàlé kí ló wà ń bẹ sọ fún mi I want to know. ẹni tó bá bẹ̀rẹ̀ ló fẹ́ díẹ̀ ṣòro ti sísítà mi tó kú níjọ́sí sísítà mi yẹn ìyọkọ ẹ̀ ló pa. ìyọkọ ẹ̀ pa bí ti báwo ṣó yàdá àti nàbóyọ̀ bọ̀ sí i. sórí ìgbà tó bá mú bọ̀ àti àdàdá ni katokin tó sọ pé òun ló pa alóhun ló pa. kí ló ṣẹlẹ̀. tí wọ́n bá ń jó lórí omi wà ní kí n bu eru ẹ̀ wà ní. buwá kárí. correct ìyọkọ sísà mi yẹn ó bá lọ lé ọmọ ẹ̀ as normal thing ó dẹ̀ lọ kí wọ́n lé sísà mi dẹ̀ wòye pé òkè ó ìyọkọ àwọn wà ráńdò káwọn tẹ̀sí rẹpẹtẹ káwọn àti wọ́n ṣèkẹ́ ó kẹ́ lójú kẹ́ nímú èmi mọ̀ pé crime wà ń bẹ̀ báwọn ṣe ń fẹ́ràn méjì jẹun àwọn àtọkọ wọn àwọn dẹ̀ wá ẹran sábọ́ wọ́n bọ ẹran àti wọ́n wá ẹja tó máa fẹ́ fún ẹja náà ẹja tó make sense jù ní ọbẹ̀ ló máa bù fún which is normal thing láti ṣe fún ìyọkọ èèyàn èmi mọ̀ pé crime ni o bí ìyá yìí ṣe tutọ́ sókè bó ṣe fojú gbà á nìyẹn o ló bá ní kẹ́gbọ́n mi fò ó kọ́ o kó ní ìṣòwò máa tẹ̀lé o ló bá ní pẹ́pẹ́sẹ́ ẹ̀gbọ́n mi ń kọ́ o níṣẹ́ ló ṣòwò ọmọ òun mọ̀kùmọ̀kù o ó ń lú èsì ọmọ òun o ó ń lú ọmọ òun lọ́nà tí ò tọ́ o ṣó fẹ́ ṣe kí n burst brain ẹ̀ níyà yìí bá tún pe ọmọ ẹ̀ ló bá ní ọmọ mi o sórí owó tó ń fún ìyàwó ẹ̀ yẹn o ó ti ń pọ̀ jù òun ò láìkí bó ṣe ń ṣòwò ẹ̀ òun ò láìkí bó ṣe ń ṣe gbá kó pín kó jẹ́ kó kéré gbogbo tó fi ń ṣe oúnjẹ sí yẹn ó ti ń pọ̀ jù ẹ̀kọ́ ń waste ẹ̀ ní ó ń wọṣọ jù ó ń wọ bàtà ó ń wọ gold ó ń ṣe gbá ó ń ṣàgbo bó ṣe bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú sísítà mi nìyẹn o. eré la máa gbé ọ̀rẹ́ kọ́ínkọ́ín báyìí ló ta sísítà mi nínú living room wọn kọ́ínkọ́ín ló ta sísítà mi la bá ń gbé lọ à ń gbé bọ̀ là ń gbé lọ là ń gbé bọ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ sísítà mi má dákẹ́ kọ̀ mi láì bó ṣe ń ṣe nígbà táwọn fámìlì wa jáde sí ọ̀rọ̀ yẹn lọkọ ẹ̀gbọ́n mi náà bá ń bẹ̀ ọlọ́pàá ó yà wá sọ rízi ọmọ pé kíní àtijọ́ yẹn báyìí lèmi kíní búkú ti dì í mú mo dì í mú báyìí ni mi fi sọ́wọ́ òsì mi torí kí n má bàa fi jẹun ẹni tó bá ti níyà ọkọ lé tó bá ti má àti tí ìyá ọkọ bá ṣì wà tó bá ti lè pa máa fẹ́ wo ni kí ló yàgbà lóde òde díẹ̀ nípa nílé wo ni mo sọ̀rọ̀ àwọn ọ̀yọ́ ọkọ yìí wọn tó ra nǹkan bọ̀ àmọ́ màmá ẹ má bẹ́kùn tó ní ìwà o. gbàgbé ọ̀rọ̀ àbúrò ẹ o bá mi sọ fọ́kọ ẹ o ẹ bá mú àbúrò ẹ sọ́dọ̀ agbára mi ò ká. Màámi ṣé bá ti sọ nínú ilé. bá ti sọ. mo sọ pé kẹ́ fi ọkàn yín balẹ̀ èmi ni mo nílé nǹkan tẹ̀mí bá dẹ̀ sọ lọ́kọ tí tèmi máa ń gbọ́ sí mi lẹ́nu ẹnu mi kọ́kọ́ mi. ẹ ṣàṣọ fún níra mi kó máa dẹ́rù mi lẹ́nu lórí mọ̀ pé lẹ́nu sọ́ọ̀lá náà á bá mi rí. ó ní mo mọ̀ pé èso atẹnumọ́ràn ìrìnkè obìnrin gbóná ni mo ṣe ọkọ mi wà gúnlẹ̀ láyọ̀ mo ṣe o mo ṣe ọkọ mi o owó jẹ́jẹ́ ni o jẹ́jẹ́ ni kọ́ ra máa lọ.
When are you going to Mope's shop? Owó ni later nìyẹn kò sóti ẹ̀ ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Mọ̀mísí ló pè mí. Wọ́n sọ wípé àwọn fẹ́ kí Tádé àbúrò mi kó kọjá sí ọ̀dọ̀ wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀. Torí pé ọ̀rọ̀ ẹ̀ ti sú àwọn. Police station lénìí, kóòtù lọ́la, ariwo ládùúgbò lọ́túnla. Wọ́n wá sọ pé réètì tí Tádé tiẹ̀ fi wá mú gbóǹsìn. Wọ́n ló tún ju ti tẹ́lẹ̀ lọ o. Wọ́n ní kan tún jẹ́ squishes bí squishy ó ṣàn ṣe pẹ̀lú school kìíní kan. Wọ́n ní òun ló tún wá mú sí láràárọ̀. Wọ́n ní ṣé mo dẹ̀ mọ̀ pé àwọn ti dàgbà, àwọn ò ní agbára Tádé mọ́. Ń pèbè tó bá lè kọjá sọ́dọ̀ wa ń bí ọkàn àwọn abalẹ̀. Mo ní tó bá jẹ́ yẹn kékeré ni èmi ni mo nílé. Nǹkan tí bá fẹ́ lọ́kọ mi máa bá mi fẹ́. Bẹ̀tí kọ́kàn má dàbí pé mi ì sọ létí ọkọ mi rárá ni. Ẹ sọ fún Tádé kó máa di ẹrù ẹ̀ sílẹ̀ ẹ̀kan jẹ́ ń sọ létí ọkọ mi. Honey, ṣé wọ́n kì í? Kí ló rí tó fi bẹ̀rẹ̀ pé kí ló ṣe? Reaction ẹ̀yìn rí bákan. So mo ṣe listen láti gbọ́ nǹkan tó ń sọ yìí ṣe problem. So, nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí ló gbìyànjú tó tọ́ lè máa bọ̀. Ohun tó bá ti bọ́kọ ẹ̀ sọ ló máa gbọ́. Àbí? Ìyá ẹ̀ dáadáa náà jẹ́ ọkọ. Ẹ̀wọ́ rẹ̀ kò ayẹ kó dára ẹ̀ láàmú tó yìí náà. Kò yẹ kó jẹ́ pé bàtò gbé drink wá fún mi ló wá sílé yìí náà. A jọ wà nínú bedroom lálẹ́ àná. Ọ̀rọ̀ tí mo fi dìde tí mo wọ toilet lọ. Ayọ̀ náà tó wáyé kó jẹ́ pé kó tó di kó mo dìde ẹ ló sọ. Mo mọ̀ pé gbogbo apárá tá a ṣe gbogbo eré tá a ṣe yẹn wà tún lè fi yẹn jẹ́ kó wọ̀ mí lórí. Kì í ṣàjẹ́ kí lọ pè wọ́n kó lè máa bọ̀. Ṣọ́ lè dé ìsinsìn ṣá. Títí alẹ́. Mi ò rò pó serious náà, mi ò rò pó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. So kí Tádé máa bọ̀ nínú ilé yìí mo dẹ̀ sọ́nà ọ̀dẹ̀ tún sọ. Tádé fọ́gò tó fọ́gò káàkiri nínú bí kékeré tí wọ́n wà. Làbí ṣe bí nickname ẹ ni. Ìwọ ò ṣe jẹ́ fún mi ó ṣá párapá àbí kò jẹ́ fún mi gùn díẹ̀ tó ní nickname ẹ̀ ní so inú ẹ̀ ń dùn náà kó fọ́gò káàkiri àbí nǹkan tó ń tọ́ ẹ̀ láti sọ́kọ́ nìyẹn. Mi lálẹ́ ẹ̀ pẹ́ mi ní mi lè ṣe nǹkan fàbúrò ìyàwó mi àmọ́ jẹ́ kó dúró níbi tó wà gbogbo tẹ́ bá fẹ́ ṣe fún ẹ ṣe fún lọ́hùn ok kó má wá síbi kó má fi wàhálà tiẹ̀ kó tó fi bá mi yìí tí mo. Alábí níbo ló fẹ́ kí n fojú sí báyìí ṣé tọmọ yìí bá jọ ọmọ yẹ tó bá jábùrú ẹ ṣé ò ní ìgbà sọ́dọ̀. má sọ pé mi ò lè gbà sọ́dọ̀ ẹnikẹ́ni tó bá ti lè mú gòdà ní tó ti fọ́ díẹ̀ tó dẹ̀ bọ́ sí méjì lọ́gbọ̀gbà mi ì lè bá ṣe màá ní mi ì lè gbà sọ́dọ̀ mo sọ́ọ̀rì gan ok kẹ́gbọ́n mi bẹ̀rẹ̀ sí ní fọ́gò lọ́la màá ní mi ò mọ̀ rí o ọlọ́mọ àjàrí ibi o jẹ́ ká gbàgbé nípa ọ̀rọ̀ yẹn o. mo fẹ́ tó bá lọ sí ọ̀dọ̀ mo pé ó ní nǹkan tí mo fẹ́ kó bá mi gbé bọ̀ lọ́dọ̀ ṣe yẹn. mi ì lọ́dọ̀ mo pẹ́. ṣé lè ní àbí anytime tó bá ti lọ sọ́dọ̀ mo pé mo fẹ́ kó bá mi gbé nǹkan bọ̀ lọ́dọ̀ ṣe yẹn. Tádé kọ̀ ó ṣe fòdù dọ́sí. Ọtí ọjọ́ tí mo lọ sí ilé ìgbé tí ẹ dé tó dé tó sọ pé bọ̀dá ẹ ò kí mi ṣé mi ni màá kọ́kọ́ kí àbúrò ìyàwó mi. ẹlẹ́ ò mọ̀ á sọ̀rọ̀ ẹlẹ́ ò dà mọ̀ Àlàbí tí mò ń sọ nìyẹn o. Àlàbí ọkọ ọmọ mi Àlàbí ọkọ ọmọ mi Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. ẹ̀ ń wò pé ó yẹ kó oúnjẹ ti jiná ẹ dákun ẹ má bínú ọ̀gá mi sẹ̀ sọ fún mi pé ìrẹsì àtàtà dédé ni kí n sè ni mo wá rò ó pé kí n sè àsùsù àbí mo ṣe máa ń sè fún yín tí máa ń dùn lẹ́nu yín ó ní mo ṣe ní kí n farabalẹ̀ sè dáadáa mo sì ti wá níta tán àmúkù rẹ̀ sì kó gbẹ mi díẹ̀ ìgbà tẹ́ ẹ̀ bá fi wọlé tẹ́ ẹ̀ bá fi padà jáde mo mọ̀ pé gbogbo ó ti tò mo tún wá fi irú sí irú woro torí nígbà tí mo béèrè wọ́n ní kí n fi magi kan sí mo wá rò pé magi ò dáa láà bí irú woro mo tún wá lò torí ojú àmọ́ ṣe bákanbàkan sójú mi báyìí mo wá rò pé bí n bá ṣe yóò jẹ́ àǹfààní fẹ́mi àti yín kí n fi irú sí kó lè dùn dáadáa ẹ ṣeun. so oúnjẹ mi ló ń ṣe àbí.
ọ̀gá ẹ̀ ń gọ́. wọ́n bẹnu yàrá wọ́n rẹ̀ jù lọ́wọ́. wọ́n sùn àbí alright ẹ kúṣẹ́. Àlàbí tí mò ń wí rèé Àlàbí tí mò ń sọ nìyẹn ajúwèjúwe ẹlẹ́ ò mọ̀ asọ̀rọ̀sọ̀rọ̀ ẹlẹ́ ò dà mọ̀ Àlàbí tí mò ń sọ nìyẹn o Àlàbí ọkọ mọ́ mi Àlàbí ọkọ mọ́ mi Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. o ti set table àbí ẹ ti set table. àwa mélòó mo ti set dining náà kó jẹ́ ká lọ jẹun. ok ṣé ìwọ ló ṣe oúnjẹ tí o set sí dining yẹn. èmi fúnra mi mo ṣe oúnjẹ náà. are you sure. of course. Bintu. Sá. oúnjẹ wo ló ṣe fún mi. Ìrẹsì àtàtà díndín ni àwọn màdàmú sọ pé kí n ṣe. Alonji. ṣọ́ra yẹ lóde nínú ilé mi tó ń pa irọ́ fún mi mo ti sọ fún ẹ times without number oúnjẹ tí n bá máa jẹ má máa gbé fún ọmọ ọ̀dọ̀ ẹ kó máa sè mo ti rí i pé alẹ́ ti lápá ni ẹ ò kì í gbọ́ràn ṣé ló máa fi okó mi dá ọ̀nà ìjọ kan báyìí nìyẹn máa ń kọ́ ṣé olóúnjẹ tó ṣe sí dání ẹ máa advise ẹ ń sìn kó lọ síbẹ̀ kó jókòó tí kò jẹ kó dẹ̀ make sure kó jẹ tán because o lè waste oúnjẹ mi tí n bá ti débẹ̀ yẹn tí n bá ti mú káàkiri mi èmi náà lọ́wọ́ àmọ́ tí wọ́n á jẹ́ ń ta kò jù bẹ́ẹ̀ lọ. ìta àti bò ìta gbogbo ló fẹ́ gbà kọjá kí ni problem wo ọmọkùnrin yìí house help dáná mo dáná kí ni difference ẹ̀ kí ni a gba house help fún ṣé kí kò ti ṣe ètò olé ni kó lè ti dáná fún wa kí ni problem in fact oúnjẹ kò ní máa fọ́ mi inú ilé kí ni problem ẹ̀ o tún ti fẹ́ gbede o. That's good, you have a point. Èmi ni mo ní problem because nígbà tí mo fẹ́ fẹ́yàwó èmi náà ò béèrè lọ́wọ́ orí níbi tí ọjà ti ń tà ni mo béèrè n bá béèrè lọ́wọ́ orí ni ẹlẹ́dàá mi bá yọ̀ǹda ìyàwó alábàríkà fún mi àwọn obìnrin gidi obìnrin tó ń gbọ́ràn sọ̀kan lẹ́nu tó ń tọ́jú ọkọ wọn nígbà gbogbo fún mi ìyàwó Alábí ọmọ onímàmá ó máa ń fẹ́ ọkọ ẹ̀ lójú máa ń fẹ́ lẹ́nu ni kò ever raise voice ẹ̀ lórí ọkọ ẹ̀ rí tọkọ ẹ̀ bá sọ pé a náà ni tó bá ní b ni Alábí fẹ́ jẹun ní o fún mi ló máa ṣe oúnjẹ yẹn ìyá ọkọ ẹ̀ fẹ́ jẹun ní o fún mi náà ló máa ṣe tábùrú ọkọ ẹ̀ kọ́ bá fẹ́ jẹun same thing fún mi náà ló máa ṣe oúnjẹ yẹn there was a day tí àbúrò ẹ̀ wá sílé wọn tó lóun fẹ́ assist ẹ̀gbọ́n láti dáná oúnjẹ fún mi sọ pé no mi ò rí ẹ kí n tó fẹ́ ọkọ this is my house jẹ́ kí n cook fọkọ mi kò ń ṣe wọ̀ ó máa gbóúnjẹ tí mi fọmọ ọ̀dọ̀ kó máa ṣe oúnjẹ fún mi. láyé ọjọ́ tó bá fi mí kọ̀ǹpì obìnrin kankan nulẹ̀ ọjọ́ tó bá fi mí kọ̀ǹpì obìnrin kankan nulẹ̀ àbí fún mi wà á rẹ́ṣù lọ́jọ́ yẹn kí ni gbọ́dọ̀ mẹ́ ó fi mí kọ̀ǹpì ẹ̀ fún mi. jẹ́ kí n sọ fún ẹ wọ́n lè o jẹun bó wẹ̀ má jẹun kò kàn mí o ò lè jáde nulẹ̀ o ò lè jáde nulẹ̀ ṣùgbọ́n. ok tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí máa lọlé máa lọ sùn. lọ sùn ìwọ tó pè mí lọ sùn náà ló máa pè mí jí ó wẹ̀ o jẹun wẹ̀ má jẹun kò kàn mí. ló bá mi rí ló bá mi jíjẹ́ fún pé àwọn ọmọ mi ń wá Àlàbí ọkọ ọmọ mi Àlàbí ọkọ ọmọ mi Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. Wow. Bóyá bàbá mi bá màmá sọ̀rọ̀ báyìí. Wo oúnjẹ títí ẹnìkan ni mo dé ṣo. Oúnjẹ màmá yìí ti sì lórí dining table. Ok, nǹkan tó ṣẹlẹ̀ ní pé kò sígbà tí mo bá fún màmá lóúnjẹ, wọ́n máa ń complain wípé ẹran tí mo fi sí ti pọ̀ jù. Wọ́n lè sọ wípé ẹja yẹn méjì ni mo fi sẹ́yọ kan lé ẹ̀kọ́ wà ń bẹ̀. Àní màmá tún sọ fún mi pé mo máa ń se oúnjẹ bíi ìtaṣọ òṣòro. Kò yé mi. In fact wọ́n sọ pé tí mo tún ṣe máa ń gé ẹran gan ó ti tóbi jù ń pè kí n máa gé kéékèèké mo wá ní bóun ṣe máa fún ìyá ọkọ mi lóúnjẹ láìsẹ̀ràn láìsẹ̀já láì ṣe pé wọ́n tọrọ oúnjẹ jẹ nílé ọmọ wọn táwọn àlejò bá wọlé kí ló fẹ́ máa sọ
so mi wá mọ̀ bó ṣe máa bá mi bá wọn sọ. Mo ti understand. Ìgbà wo ni wọ́n ti máa ń complain báyìí? Mi ní parọ́ ó ti tọ́jọ́ mélòó kan. Bóyá kò sọ fún mi. I'm sorry for that. Má bínú. Kò jẹ́ kí mo lọ máa ń gé ẹran mo dẹ̀ máa ń jẹ gẹ́ta ṣòṣòro kò lè fọ́ ní sí wọ́dọ̀. Mọ́mí nǹkan gbóná wà. No, wọ́n wà ní ọ̀sán fún àwọn afẹ́ ìgbà fresh air. Bẹ́ ò bá wá ní o. Àlàbí ọkọ ọmọ mi. Àlàbí ọkọ ọmọ mi. Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. Àlàbí tí mò ń wí rèé, Àlàbí tí mò ń sọ nìyẹn. Ajúwèjúwe ẹlẹ́ ò mọ̀, asọ̀rọ̀sọ̀rọ̀ ẹlẹ́ ò dà mọ̀. Àlàbí tí mò ń sọ nìyẹn o. Àlàbí ọkọ ọmọ mi. Mọ́mí kí ló dé tí ó jẹ yín ti rẹ́dí ẹ̀dẹ̀ wọlé lọ jẹun? Mi ń gbátẹ́gùn bí mi. Mọ́mí ṣe pé máa ń bí yín gan ṣá. Seriously. Ẹ mọ̀ pé iye ńlá ni o ní kí òbí wà bó ṣe wáyé kó dẹ̀ bímọ tó tó rú mi kó jókòó síwájú ta ilé ọmọ ẹ̀ kó máa wò káàkiri kó wọlé ọmọ ẹ̀ kó rí àwọn tí ọmọ ẹ̀ sọ pé wá ń bí gbé mọ́tò yẹn kúrò kó lóríṣiríṣi nǹkan tó fẹ́ nípa ọmọ ẹ̀ mọ̀ pé nǹkan ńlá ni. Èmi náà ń gbàdúrà báyìí wípé àdúrà yìí tó gbà lórí mi kí tèmi náà gbà lórí àwọn ọmọ. Èmi náà ń gbàdúrà pọ́lọ́ ń jẹ́ kémi náà láǹfààní àti jókòó bẹ́ẹ̀ ṣe jókòó ìtọ́ máa sọ pé oúnjẹ ti rẹ́dì kémi náà wá jẹun ọmọ. Àmín wà á dẹ̀ jẹun. Àmín. Máàmì ẹ mọ̀ nǹkan tó ń pè ní oúnjẹ ọmọ mo mọ̀ ká ẹ mọ̀ jù mí lọ àmọ́ àwa náà ò ṣọmọdé mọ́. Oúnjẹ ọmọ òun ni wípé gbogbo nǹkan tí ọmọ ní kí ìyá máa mú lò oúnjẹ ọmọ nìyẹn. Kí gbé mọ́tò lẹ́kẹ̀ẹ́ wọnú ẹ̀ ẹ̀yìn lẹ́ní oúnjẹ ọmọ lẹ́ jẹ yẹn. Abẹ́ gbọ́ gbogbo nǹkan tí mo ní kẹ̀kàn fọwọ́ bà oúnjẹ ọmọ nìyẹn. Gbogbo ẹran mẹ́jọ ẹran mẹ́wàá tí wọ́n kó sínú abọ́ fún yín ẹja méje tán ní kẹ́ kó sínú abọ́ tẹ́ sọ pé ẹ ò jẹ tẹ́lẹ̀ kàn fẹ́ mẹ́yọ kan ń bẹ̀ rárá o oúnjẹ ọmọ yẹn ò ní korò lẹ́nu yín o. Oúnjẹ ọmọ kò ní korò lẹ́nu yín màmí. Gbogbo tó bá ti gbé síwájú yìí ẹ̀yin lẹ́ní kẹ́ ẹ má láǹfààní àti lè jẹ ẹ kàn fọwọ́ bá tètè èyí tó bá kù àlọ́ dànù. Ṣó ti yé yín ẹjọ́ torí Ọlọ́run èmi ló yé o ó dẹ̀ yé Ọlọ́run ẹjọ́. Ó ṣe mo dúpẹ́ ọmọ àtọ́jú wọ náà o sì ní ṣẹ́kù mọ́ mi lójú wàá dàgbà wàá dògbò wàá sì jẹun ọmọ. Gbogbo tó ń sọ ó yé mi tìyàwó ẹ̀ náà yé mi àmọ́ wọ́n ní àgbà kì í ṣòro bí èwe nígbà bá ní kí n jẹran 6 mẹ́jọ nígbà tó kò bá mi lára mu lè jẹ́ ẹ̀. Ó sọ̀rọ̀ kan tí mo dẹ̀ rí pé òótọ́ ọ̀rọ̀ wa ń bẹ ó ní kéèyàn máa tẹ̀lé mi bọ̀ láti ta kán wàá bá ẹran kan níwájú yín kí iná máa sọ ẹ̀ tó mọ tó ń rò ó rò pé ń bá òun jáde o bó ṣe rí bó ṣe rí àmì ìbínú àlólẹ̀ ń bá òun jà ayọ́rọ̀ kó má bàa rí bíi pé ń bínú ẹ̀yìn ẹ bọ́ síbẹ̀ ẹ mẹ́ràn kan ẹ jẹ ẹ mú kejì ẹ jù sẹ́nu ẹ pọ́n bẹ́ẹ̀ lákẹ́ gbọ́ bẹ́ẹ̀ mú kọ́kàn ẹ lè balẹ̀ bá mi ẹ jọ ẹ dìde ẹ dìde ẹ dìde. Ọmọ ni mo bí mi ò bí iṣẹ́ o ọmọ ni mo bí mi ò bí ìyá ọmọ ni mo bí ire ni mo bí o ọmọ ni mo bí ọlá ni mo bí. Lára ṣé bó ṣe kó wà ló ń wà ẹ ṣá náà sọ fún mi ṣé bó ṣe kó wà fọ́kọ ẹ ló ń wà ẹ. Bọ̀dá mi ẹ ti gbọ́jọ́ títí ẹ tiẹ̀ ní sùúrù kémi sọ ti tèmi ẹ ń dá mi lẹ́bi ẹ tiẹ̀ lísì sí mi bọ̀dá mi kẹ́gbọ́ ti tèmi ná. Ok mò ń gbọ́. ẹ ṣe bọ̀dá mi kí la gba ọmọ ọ̀dọ̀ fún kí ni reason ta fi ń waste owó láti gba ọmọ ọ̀dọ̀ ṣé bí kò lè máa ṣiṣẹ́ lé ni kó máa dáná kó máa ṣe every other thing inú ilé tí ọmọ ọ̀dọ̀ bá ti dáná fọ́kọ mi báyìí ó máa yarí ni pé òun ò ní jẹ gbogbo gbà kí la wá waste owó fún bọ̀dá mi à ń waste owó nìyẹn náà.
ìwọ náà láti ẹ̀ ó gbọ́ nǹkan tó ń sọ jáde lẹ́nu ó tẹni wíjọ́ ó tẹni jẹ̀bi ọjọ́ tí wọ́n sọ ìwọ àtọkọ ẹ̀ pọ̀ ṣé wọ́n sọ wípé ọmọ ọ̀dọ̀ ni kó máa dáná fọ́kọ ẹ̀ ni àti pé kì í ṣe gbogbo ọkùnrin ló lè gbà èmi gẹ́gẹ́ bí ọkùnrin mi ò lè gbà nítorí òun ni mo fẹ́ kì í ṣe ọmọ ọ̀dọ̀ ni mo fẹ́. bọ̀dá mi ẹ má bínú máa change ẹ̀yin náà ẹ bá mi bẹ̀ kó má bínú. tí bá máa bẹ̀ òun náà nílẹ̀ ti rẹ́dí láti change. a máa ṣàtúnṣe. ṣàtúnṣe o ṣàtúnṣe o má gbóúnjẹ alẹ́ fọlọ́gbò jẹ o. bọ̀dá mi ṣe máa wọlé ẹ̀sìn fẹ́ ju ẹ má bẹ̀rẹ̀. tí wọn náà bá ti rẹ́dí láti change. a máa change ẹ wá wọlé. ok n gbà. tí ọkùnrin bá ń ṣe bí ọkùnrin ó yẹ kí àgbà kó máa ṣe bí àgbà tí obìnrin bá ń ṣe bí obìnrin ó yẹ kí ọkùnrin máa ṣe bí ọkùnrin. lẹ́yìn ìgbà tí a sọ̀rọ̀ lórí fóònù mo wá síbi mo gbé ìjàkadì gidi mo bá a fà á mo jẹ́ kó realize wípé òun ṣe ó dẹ̀ gbà wípé òun ṣe kó tó di wípé mo wọlé. mo wá dúró fún bíi 2-3 hours pé bóyá ìwọ náà máa tètè dé ká kókó parí gbogbo ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ tiẹ̀ òun náà ló jẹ́ kó pẹ́ ń ta. mo dẹ̀ jẹ́ kó yé lọ́jọ́ yẹn wípé òun pẹ́ báyìí ìgbà tóun ti change wà ni wọ́n náà ṣe ń pẹ́ ń ta. àti pé lẹ́yìn ìgbà tèmi náà ti wá síbí tá a ti jọ jà láàrin ara wa tá a ṣètò ẹ̀ mo believe pé yẹ kí wọ́n náà ti change sí ṣùgbọ́n òun ti change kí ló wá dé. ẹ ṣe gan sa Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa sa nítorí àtúbọ̀ dalẹ̀ kò ṣe pé èmi náà ṣe ń bínú sí pàṣẹ bẹ́ẹ̀ yẹn mo kàn mọ́mọ́ ṣe fún kó náà lè fi pains yẹn lára tíyan bá ṣe nǹkan tó dùn fún yàn má tẹ̀lé tí wàá tún wáyé sí mo promise yín pé olú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ mọ́ sa ẹ ṣe gan sa thank you sir. now kò sí nǹkan tó ṣe tí ò lè fọṣọ kò sí nǹkan tó ṣe tí ò lè dáná fún ẹ torí ọjọ́ tẹ tó jọ fẹ́ra yín dọ́kọláya ò sọ fún pọ́mọ ọ̀dọ̀ ló máa dáná fún ẹ tó o bá nífẹ̀ẹ́ sọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ á dúró tó o bá nífẹ̀ẹ́ sọmọ ọ̀dọ̀ kọ́mọ ọ̀dọ̀ máa lọ òun ló fẹ́ kí ṣẹlòmíì ohun tó bá fẹ́ ló máa bá ẹ fẹ́ òun náà dẹ̀ ti gbọ́n sí abó fẹ́ kọ́mọ ọ̀dọ̀ gbọ́kọ̀ ẹ ni ó fẹ́ kọ́mọ ọ̀dọ̀ gbọ́kọ̀ ẹ ìwọ náà mọ bọ́ ṣe máa ń ṣe tó bá àláwọ̀ ọmọ ọ̀dọ̀ kó gbọ́kọ̀ ẹ ó kù sí ẹ lọ́wọ́ ṣùgbọ́n èmi ti bọ́kọ̀ ẹ sọ̀rọ̀ mo dẹ̀ rí i pé ó máa gbọ́ ó gbọ́ àbí ó gbọ́ ẹ wò èmi ò fẹ́ wá bímọ wá parí ìjà mi tiẹ̀ fẹ́ gbé ní tì nípa yín rárá kì í ṣèjà o mo fẹ́ peace láàrin yín ni nǹkan tèmi ń gbà fún ìyàwó mi ó lè ju tiyín lọ ẹ̀yin ò dẹ̀ mọ̀ pẹ̀lú nǹkan kékeré ẹ̀rù jọ yín síta àwọn tí ò jẹ́ kó báyọ̀ fẹ́ nǹkan lójú wọ́n á fẹ́ nǹkan lójú wọ́n á da nǹkan tí ò yẹ kó dà wọ́n á dàrú mọ́ yín lọ́wọ́ ẹ jọ tó lọ́lọ́run ẹ ṣe ra yín lóṣooṣù ọwọ́ ẹ ṣe ra yín lọ́kàn tọkọ-tìyàwó ni ẹ gbọ́ ẹ jọ ẹ̀bẹ̀ tí mo bẹ̀rẹ̀ fún ni. wọ́n ní má bínú èmi náà ti lẹ́ẹ̀lẹ́sìn mi báyìí tó ṣe ìbá ti parí màá fọmọdé yẹn lówó kó máa lọ́n lọ tiẹ̀ because oríṣiríṣi stories mo ti gbọ́ pé ọmọdé náà máa ń gba ọkọ ọ̀gá wọn mi ì dẹ̀ fẹ́ kéèyàn kó wá lé mi kúrò ní ẹrù mi. Better. I like that. Àǹtí mi, ẹ bá mi ya àwọn pictures ẹ̀ dáadáa. Ṣé àwọn tó ń fẹ́ fi ṣe kí ní photoshoot birthday mi ẹ jọ. Ṣé o trust me? Má worry. Ṣé o tún ní good camera? Ẹ ṣe. Ìwọ náà máa gbà mí lọ́wọ́ ìyá àsọnù yìí kẹ́ ẹ̀. Àbí ìyá ẹgbẹ́ ló máa sọ fún mi ẹ̀yẹ́ sùn sí bíbá kí lè sọ sùn sí bíbá fún ṣé ìgbàgbọ́ ẹ̀jẹ̀ ti méjì yàrá rí ni ó ṣèṣì ní ẹ̀dìdì ẹ wọlé lọ aṣakáṣa òṣì fún mi ó yà ṣe wọ mi lára fún mi ẹ̀fẹ́ gbà mí létí mi ìyá ẹ wò mí kẹ́ wò mí dáadáa tí ẹ bá ní mí lára nínú ilé yìí màá lè yí ẹ sáré kàbà bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àǹtí Fúnmi, kí ló ṣẹlẹ̀? Sọ fún ìyá ẹ mo ní
ti tèmi ló máa múlẹ̀ kọ́lé sínú living room yìí ìwà gbàtàléwé kọjá náà jẹ́ kó mọ̀ wípé bedroom yàtọ̀ sí living room wọ́n ń jókòó sí ni wọ́n ibi báyìí ò kì í ṣe abúlé ibi báyìí ò ṣàbúlé tí wọ́n bá tiẹ̀ dẹ́kọ̀ èèyàn máa bí èèfù bí ará èkó ni tẹ́kọ̀ bá mọ yín lára ẹ padà sí ibi tẹ́tí wá ẹ̀sọ̀ yé mi lára ní ọkọ mi. Màmí kí ló ṣẹlẹ̀? sí ọkàn ọwọ́ mi ló kọ. Kò sí nǹkan kan. ọ̀pọ̀ ṣe mí. Níbo ló dáadáa yìí? Báàgì rèé, aṣọ rèé, bó lẹ ń kẹ́rù lọ? Ó ṣọ́ wa lẹ́ màámi, bó lẹ ń lọ? Kí ló ṣẹlẹ̀? Màámi, kò sí nǹkan kan. Gbogbo nǹkan tó ṣe láàrin ẹ̀yin àti ìyàwó bọ̀dá mi, gbogbo ẹ̀ ni mo rí o. Ṣé bí inú ọgbà ni mo wà? Èmi àtọmọ tó wá mi wá lẹ́ẹ̀kan ni mò ń yà fọ́tò. Gbogbo tí ìyàwó ẹ̀gbọ́n mi ṣe fọ́ yín létí, tó tún ya yín láṣọ, gbogbo ẹ̀ ni mo rí. Títí láyọ̀, bákẹ́ ṣe pé ilẹ̀ ti ṣú, èmi ìgbà padà ó ti sú mi. Wọ́n ní bí làbà pé ìyá gbé lálá. Èkó sú mi fún máa lọ. Títí láyọ̀, Abẹ́ni. Nítorí mo fọlọ́ọ̀bà aláàánú mo fi bẹ̀ má kẹ́gbọ́n ẹ̀gbọ́n. Èmi máa sọ fẹ́gbọ́n mi o. Má dán wò wá sọ fẹ́gbọ́n ẹ̀ pé kí ni o fẹ́ dá lé nílé rú. Abẹ́ni tó bá lọ sọ fẹ́gbọ́n ẹ̀ Alábí bí ó ṣe nífẹ̀ẹ́ mi tó fẹ́ràn mi dọ́kàndọ́kàn mo mọ̀ dájú pé ìpín àmàdé bá wọn ni bẹ́ẹ̀ mo sọ fún mi ì lè fẹ́ kírò ẹ̀ ṣẹlẹ̀ mo wá fi Ọlọ́run bá lánàá mo fi bẹ́ẹ̀ o ilé yìí ti dọ̀rọ̀ àwo láàrin màá ti yẹ o ẹ̀gbọ́n ẹ̀ ò gbọ́dọ̀ gbọ́ o ẹ̀gbọ́n ẹ̀ ò gbọ́dọ̀ gbọ́ o ẹ̀gbọ́n ẹ̀ bá gbọ́ tí ó bá yẹ pé wọ́n lọ sọ fún ẹ̀gbọ́n ẹ̀ á jẹ́ wípé ọ̀dà ilé nílé rú ni ìwọ náà dé máa lọ́lé ọkọ o bẹ́ẹ̀ ni mo ti délé nì lẹ́yìn ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ wọ́n náà pàdé lẹ́nìí ní torí náà mo fọ́ náà bala ni mo fi bẹ̀ má sọ fẹ́ gbọ́n ẹ̀ tó bá ti dá àárọ̀ ọ̀la tó gbọ́n ẹ̀ bá ti lọ síbi iṣẹ́ tàbá ti ní sọ wákàtí méjì alẹ́lẹ́ mo ń lọ ní o tó bá wá dé tó bá béèrè mi sọ pé bàbá kéke ló pè mí para òun ọ̀yà kí n wálé wá tọ́jú òun mo dẹ̀ pé nọ́mbẹ̀ títí àjọ pé ní o kò lọ ní o. Òrìṣà ọjà àyà egungun ilé ẹ̀yà bá mi ká ìyá mi o. Hello. Òrìṣà ọjà àyà egungun ilé. Kí ni tí mo wọlé tí mo fi park tí mo fi wọlé o lè jókòó síbẹ̀ náà sọ pé o send message àbí kí ló yẹ o. O yẹ máa sì tún wà fóònù lọ́wọ́ ẹ̀. Very good. Bọ̀dá mi, máa ń rán mi sí ní o. Kí ló ní? Wọ́n ò sí nínú rúùmù. Ìgbàdé lọ sí iṣẹ́ làárọ̀, wọ́n pè láti àwílé, wọ́n ní ara bàbá kékeré ó yà. Máa ń lọ rẹ̀ wọ̀. Ara bàbá kékeré ó yà. Kí ni tùmọ̀ yẹn wọn ọ̀dẹ̀ lè pè mí? Èmi náà try number yẹn. Not reachable ló ń sọ. Not available ni ìgbà tí mo try number yẹn because ó tẹ̀ ní nǹkan mi tí mi ti fẹ́ bẹ́ẹ̀ sọ̀kan tẹ́lẹ̀. Mo rántí pé ó yẹ kí n fún wọn ní owó kan tí bá dé. Mo dẹ̀ ti dé ìsìn mo ti plan ẹ̀ láti fún wọn. Ìgbọ́n tí wọ́n lówó tó fi owó tó. Wọ́n ní pé change díẹ̀ kan àyè ọwọ́ àwọn òun náà wá fi tèmi náà. A wá fi tán fún lọ. Ṣẹlẹ̀ tí pé wọ́n kó ṣọ́ọ̀ṣì náà wọ́n fi wà. Láti pé wọ́n, in fact, ẹ̀yà bá mi ká ìyá mi o.
síkù òfun mọ́ lọ́mú olùkọ́ àkọ́kọ́ abánitọ́rọ̀ tá a dá nìkan. Ọba rán mi níṣẹ́ ẹrú. Odò ọba kún. Iṣẹ́ ọba kò ṣeé má jẹ́. Bẹ́ẹ̀ sì ni odò ọba kò ṣeé bínú wẹ̀. Ọ̀nà wo ni mo lè gbé gbà? Ọgbọ́n wo ni mo lè dá sí tí ẹ̀gbọ́n ìyá mi ò fi ní ṣẹlẹ̀ mi lórí? Bẹ́ẹ̀ bí ẹ̀gbọ́n mi bá gbàdá gbọ́ ọ̀rọ̀ yìí, irú ìhà wo ni mo mọ̀ tí ẹ̀gbọ́n mi fẹ́ kọ sí? Elédùmarè, jọ̀ọ́ wá kọ́ mi mọ̀ ṣe o. Òrìṣà ni ẹ má sọ pé tìyà bá wò. Òrìṣà ọjà ayẹyẹ egungun ilé ẹ̀yà bá mi kẹ́ ìyá mi o. Báwo ni káàárọ̀ ṣó wà? Ọlọ́rẹ́ àtọ́yè. Ẹ káàárọ̀ sá. káàárọ̀ bàjẹ́ ṣáà fẹ́ràn ó wà ní ṣáàjì mú náà Bẹ́ẹ̀ni. ṣé kò sí nǹkan ṣá Kò sí. mọ́ sí nǹkan Wọ́n wà. fún mi náà nǹkan tiẹ̀ Àǹtí fún mi wà. ẹ̀gbọ́n ẹ̀ nǹkan ṣó wà Bàrá mi náà wà. àdúgbò fọlọ́. Bàrátúnjí, màámi ti padà sábúlé o. Oh God, mo dẹ̀ ṣe ní màá kí wọn tó bá dìrọ̀ lẹ́ni o. Pípadà màámi kò ń ṣe pé nǹkan tó dùn mọ́ wọn nínú. Bẹ́ẹ̀ni sà, ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ láàrin àwọn àti àǹtí fún mi. Ṣàdédé ni mo kàn dédé ń gbóhùn ariwo nínú ọgbà. Ìgbà tí màá dẹ̀ fi ní kí n yọjú, mo retí àǹtí fún mi tán faṣọ màámi yá. Bẹ́ẹ̀ni, wọ́n tún fọ́ màámi létí. Dúró náà o, títí bí a nǹkan tó ń sọ òye mi o. Ó mì pé fún mi ìyàwó Àlàbí ẹ̀gbọ́n ẹ̀. Ó ya màmá Àlàbí láṣọ, ó tún fọ́ wọn létí. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ yìí dẹ̀rẹ̀, màámi sọ wípé mi gbọ́dọ̀ jẹ́ kí bọ̀dá mi bọ̀. Pàápàá gan, wọ́n fi ègún lé. Wọ́n ní bí n bá fi lè sọ fún bọ̀dá mi, tán léyàwó wọn kúrò nílé. Wọ́n ní tèmi náà bá délé ọkọ, tí mo ṣe máa rí elébù àbúrò ọkọ tó máa ṣokùnfà tèmi náà ṣe máa kúrò nílé ọkọ nìyẹn. Èmi ò dẹ̀ fẹ́ kẹ́gùn màámi kó já lórí mi. Ó mú ṣe ní kí n wá ṣàlàyé fún yín. Bẹ́ẹ̀ mo mọ̀ wípé tí bọ̀dá mi bá fi lè gbọ́ ọ̀rọ̀ yìí, tó dẹ̀ mọ̀ pé mi mọ̀, wàhálà tún ni fún mi. Títí má bínú kan tí mo fẹ́ sọ yìí, ṣé kò dẹ̀ ṣe pé bóyá nǹkan kan bí ìjà wà láàrin wa àti fún mi ìyàwó ẹ̀gbọ́n ẹ̀? Rárá o, Bọ́látúnjí, ẹ̀yin náà mọ̀ wípé mo like àǹtí fún mi. Ní any misunderstanding. Mo find it difficult láti believe nǹkan tó ń sọ yìí. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Fọkàn rẹ̀ balẹ̀ náà, ègún kankan ò lè já ẹ. Èmi ló sọ fún, kò ń ṣẹ̀gbọ́n ẹ̀ ló sọ fún. Mo dẹ̀ mọ̀ bó ṣe sọ lóòótọ́ pé ẹ̀gbọ́n ẹ̀ tó o bá sọ fún tó bá padà gbọ́ máa dín kó tó máa bínú gan. So fọkàn rẹ̀ balẹ̀, mo mọ bí ṣe máa discuss ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi. Ṣó ti yẹ, calm down. Ibi iṣẹ́ ló lọ àbí? Wọ́n lè ṣe mọ́tò tó tọ̀. Àǹtí Lára, ẹ má bínú ẹ káàárọ̀. Àǹtí bá a káàárọ̀, ṣó lè tó ṣe ẹ̀ nílé. Ẹ má bínú, bẹ̀rẹ̀ àlẹ́bọ̀n mi sáré sọ̀rọ̀ kan. Màmá ń kọ́. Màmí wà. Bọ̀dá Àlàbí náà kọ́. Àwọn náà wà. Fún mi náà kọ́. Àǹtí fún mi náà wà. Okay. Yeah. Ẹ má fi ṣeré òrìṣà ni o, ẹ má fi wọlé òrìṣà ni o, ẹ má fi tayín òrìṣà ni ẹ má sọ pé tìyà bá wò. Òrìṣà ọjà ayẹyẹ egungun ilé ẹ̀yà bá mi kẹ́ ìyá mi o. Ọlọ́bẹ̀ dúndùn. Ẹ pẹ̀lẹ́, ẹ kú ọ̀rọ̀ èèyàn.
Ọlọ́run ní jẹ́ ká rí irú ẹ̀ mọ́ o. Jọ̀ọ́ my dear, ta ni ẹni tó kú o? Ọlọ́run máa ní jẹ́ ká rógun ikú. Ṣé o mọ̀ pé nílẹ̀ Yorùbá tó bá kéèyàn Ọlọ́run jẹ́ ká rí irú ẹ̀ mọ́ ìyẹn mí pé èèyàn kan kú nìyẹn. Ikú kò ń ṣe kú nìkan téèyàn bá wo ìwà téèyàn kan wò rí tó wo ìwà tí ó jẹ́ pé kò ṣeé fetí gbọ́ wọ́n máa ń ké pé Ọlọ́run ní jẹ́ ká rí irú ẹ̀ mọ́. Má bínú o my dear, ta lẹ́ni tó wo ìwà tí ẹnì kan wò rí yẹn sọ fún mi jọ. Obìnrin tó jẹ́ pé Ọlọ́run fi gbogbo nǹkan kẹ́, obìnrin tó jẹ́ pé gbogbo ọkùnrin ń ṣe àdúrà kan rí irú obìnrin yẹn pàdé wọn ni Fúnmi ìyàwó rẹ̀. Fúnmi ìyàwó rẹ̀ kí ni nǹkan tó ṣe fún mi. Ó ṣe wò sùsùsùsùn tó la ìyá ọkọ ẹ̀ nígbà tí tó tún máa ṣe ìyá ọkọ ẹ̀ tó fà á yà. Ìyàwó alálùbáríkà, ìyàwó gidi, irú ìyàwó tọkọ mi fẹ́ kí n jọ nìyẹn. Níbo ló ti ń gbọ́ játijàti ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu? Má má jẹ́ kó bẹ gbọ́rú ẹ̀ ń ta. Ìsọkúsọ ọ̀rọ̀ wèrè bí ìsọkúsọ ni gbogbo ìwà tí Fúnmi ń wò irú ìyàwó tọkọ mi fẹ́ nìyẹn. Èmi náà dẹ̀ ti fẹ́ lẹ̀ látọ̀dọ̀ Fúnmi sìn gbogbo ìwà pátá ni máa kọ́pì. Sórí bí Fúnmi ṣe la ìyá ọkọ ẹ̀ ń gbà tí sọ fún mọ́mí ẹ̀ kọ́ múra lẹ̀ ọjọ́ tó bá ń bọ̀ because iwájú ẹ̀ báyìí èmi náà ti là wọ́n gbà tí bọ́kọ mi ṣe fẹ́ nìyẹn. Iwájú ẹ̀ báyìí máa ti fàṣọ ya mọ́ wọn lára tó bá ti ń bọ̀ kọ́ pàṣọ tó pọ̀ wá máa ní ìmọ̀ ẹ̀ máa lọ park máa lọ bá wọn gbé because ìjà ló fẹ́ wá bí ìwájà. Ó mà ní nǹkan tí ó dáa màmá mi wàá fọ́ màmí létí wáyà ṣọmọ lọ́rùn. Since tèmi fi etí gbọ́ ti fún mi jẹ́ káwọn èèyàn kan náà fi etí gbọ́ ti tèmi ṣe bí nǹkan tó ń fẹ́ nìyẹn bí Fúnmi ṣe ń nà ìyá ọkọ ẹ̀ ó mọ oúnjẹ ẹsẹ̀ èmi náà lè ti kọ́ bọ́ ṣe ń sọ oúnjẹ ṣé mi ti kọ́ ni ẹ jẹ́ kémi náà kọ́ yẹn tí bá nà ìyá ọkọ mi kí ló burú bẹ́ẹ̀ ohun tó mú Fúnmi nà ìyá Àlàbí kí ló wà bẹ́ẹ̀ tèmi náà bá nà ìyá Túnjí kí ló ọkọ mi lè dùn kọ́tọ́kọ mi ń fẹ́ nìyẹn mo ti ṣe tán ìwọ. Wàá fọ́ màmí létí Ọlọ́run àǹdí ayé kò tó yẹ. Túnjí. Ṣé o mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó burúkú ni jọ̀wọ́ fọlọ́run bá bẹ̀ o má bàa sọ níta má jẹ́ kẹ́ni bòdì gbọ́ o etí o méjì ògbóló báyọ̀ gbọ́ngàn tó ń sọ yìí o mo bẹ̀ ẹ́ ni o. Túnjí ọjọ́ òun bí ló ń sọ fún mi pé kí n lọ máa kọ́ ìwà fún mi èmi náà ti bẹ̀rẹ̀ sí kó wà fún mi láti ní lọ. Bíi ti fọtíkọ̀. Ìwọ gbogbo ìwà pátá amúyẹ ẹ̀kọ́ ìbá àwọn lẹ̀ ní máa ṣe mú ìyẹ̀ máa wọ́n títì. Àló lè ṣe yẹn. Mo ti ṣe tán Túnjí o lè ṣe bẹ́ẹ̀ yẹn lọ. ojú ẹ̀ wàá jókòó orí ìjókòó báyìí nìyẹn ẹ̀ ṣe máa jókòó máa ń la gbẹ̀gbà ìyá gbà máa máa ṣọ máa fà yà. Wọ́n máa ń létí o lè ṣe yẹn mo ti ṣe tán. orí tó bá fìyà jẹ ìyá ọkọ ẹ bá mi sọ fún wípé àjọ ló ń dá ẹ̀san làkọ bí Elédùmarè ọba. Fẹ́mi mo rí pé ọ̀rọ̀ tó bá yẹ ká sọ nílé ẹnìkan kì í sọ ń ta èyí tó bá yẹ kán dẹ̀ sọ ń ta èèyàn gbọ́dọ̀ sọ nílé reasons mo ṣe ní ká pàdé ń bí báyìí gangan nìyẹn. Kí ló ṣẹlẹ̀? Títí àbúrò ẹni mo rí tó wá bá mi lé yes ó explain kankan fún mi pé màmá lọ sí oko wọn làwọn lọ tọ́jú bàbá kékeré nílé but nǹkan tó ṣẹlẹ̀ kọ́ nìyẹn irọ́ ni wọ́n pa fún ẹ o. Ó ní ìjà kan ṣẹlẹ̀ láàrin Fúnmi ìyàwó ẹ̀ àti Mọ̀mísí ìyẹn Màmá Àlàbí débi tó yẹ pé Fúnmi kó aṣọ mú Mọ̀mísí lọ́rùn báyìí ìjà yẹn pọ̀ gan-an débi tó gbé ọwọ́ ẹ̀ sókè tó gbáyà Àlàbí létí. Ó wá nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ òun fẹ́ sọ fún ẹ lóòótọ́ àbúrò mi ló wá sọ yẹn fún ẹ. Yes. Ọmọ ìyá ọmọ bàbá lèmi àti. Of course I know. So irú nǹkan yẹn ṣẹlẹ̀ sí ìyá wa kò lè sọ fún mi ìwọ ló wá sọ fún. Tó parọ́ fún mi pé mọ́ mi lọ sí ọ̀dọ̀ àbúrò dáàdi wa. Nǹkan tí wọ́n ṣe lè sọ fún ẹ gangan nìyẹn. Ó nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n sì gégùn fóun pé kò wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ yẹn fún ẹ. Nítorí tó ń bá sọ fún ẹ òun kò máa bínú ó dẹ̀ máa léyàwó ẹ̀ jáde nílé. Nítorí bá fi lè mú tó bá léyàwó ẹ̀ jáde nílé yẹn o tóun náà bá ti lọ sílé ọkọ òun náà máa rí alátakò tó máa lé òun lé ọkọ. Reason tí wọ́n fi sọ fún ẹ gangan nìyẹn o. Mo wá fẹ́ kó rí i pé mọ̀mísí ẹ wà important ìyàwó ẹ náà wà important ìkọ̀kan jù kan lọ ni. So máa fẹ́ kó lọ sílé kó lọ fi ọgbọ́n ṣètì ọ̀rọ̀ yìí má take high o kò ṣe bí ìjà o orúkọ tó ṣẹlẹ̀ o lọ́gbọ́n tí wọ́n fi máa ń tó. Fún mi gbàyà mi létí. Bó ṣe ń fi yìí gan ti. Mo drink ẹ. Sọ̀rọ̀ drink tó wà lẹ́yìn. Mo drink ẹ tó bá mo drink ẹ mi ní kúrò bí a jẹ́ pé inú ń bí mi nìyẹn inú yìí ń bí mi nìyẹn mo drink ẹ. Nǹkan tó ṣẹlẹ̀ ẹni tó ṣẹlẹ̀ sí màmá mi ni
màmá tiẹ̀ náà ni. tí wọn kò rò mí lẹ́jọ́ ni mo drink yẹn. kò gbọ́ ọmọ síkù òfun mọ̀lámú olùkọ́ àkọ́kọ́ abánitọ́rọ̀ tá a dá ní kọ̀ọ̀kan àdúrà tọmọ má padà lẹ́yìn ọmọ ìyá òrìṣà ọjà àyà egungun ilé ẹ̀yà bá mi kẹ́ ìyá mi o. ìyá wúrà mi o ìyá wúrà mi o òrìṣà ni ẹ má fi ṣeré òrìṣà ni o ẹ má fi wọlé òrìṣà ni o ẹ má fi tayín òrìṣà ni ẹ má sọ pé tìyà bá wò òrìṣà ọjà àyà egungun ilé ẹ̀yà bá mi kẹ́ ìyá mi o. ọlọ́bẹ̀ dúndùn ọlọ́rẹ́ àtọ́yè ọlọ́bẹ̀ dúndùn ọ̀gá sọ̀wọ́ àpò mi ọ̀gá. Sadiq. Ọ̀gá. How are you? I'm fine. Are you sure you're okay? Very fine. Oh, no problem. Ba ko me ba problem wallahi ọ̀gá. To na nufa people I don't come. To I carry your bill. So I don't bring it. I tell it. Oh, NEPA. Never. So I don't tell it. In tomorrow he come and pay money. NEPA bill, right? Yeah, NEPA. So I should give you money to pay NEPA. So You're not serious. Where's the bill? I'm not even pay away, mama. Oh, okay. ìyá wúrà mi o ìyá wúrà mi o òrìṣà ni ẹ má ilé ni kò tún mú fóònù yẹn kó bẹ̀rẹ̀ sí ní tẹ̀. báwo ni o miss me. díẹ̀. èmi díẹ̀ jẹ́ kí n padà yá. Wow. Oh, ice cream! No, má tún lè wọ ẹbí. Jẹ́ ká lọ sókè pé. Okay. bọ̀dá mi tèmi ń kọ́. Ìwọ bá wò, màá fìyàwó mi lẹ̀ máa ra nǹkan fún ẹ. Mo ti sọ fún ẹjọ́ tó bá ti ráyè gbogbo àwọn fóònù tó kú lọ́wọ́ ìmọ̀ yes màá máa ra nǹkan fún ẹ gbà yẹn. Bọ̀dá mi so ẹ lọ́ọ̀bù ìyàwó ń jù mí lọ àbí. Ta ni bá wá lọ́ọ̀bù? Jọ ta ni? Ìyá ọkọ ń jó. Ìyàwó mi tó lọ́ọ̀bù ìyá mi tó lọ́ọ̀bù gbogbo nǹkan tí mo ní. Ta ni bá wá lọ́ọ̀bù? ìyá wúrà mi o ìyá wúrà mi o òrìṣà ni ẹ má fi ṣeré òrìṣà ni ẹ má fi wọ́n wà wọ́n ṣe kúrò dán yín láìpẹ́ yìí èdè ṣé ẹ̀ ṣàlàyé gbogbo nǹkan tí mo wá ṣàlàyé fún yín fún wọn ni ẹ sọ fún wọn to my surprise ìgbà tí bọ́dá mi máa fi délé ní láti ibi iṣẹ́ wọ́n ya eatery ni wọ́n ra oríṣiríṣi nǹkan fún ìyàwó wọn bẹ́ẹ̀ ni ẹ wo bọ́dá tún jẹ dúró náà ṣé kò kìí ṣe pé bọ́dá mi gan wọn tí ìyàwó wọn ṣe náà máa mi because ó dàbí wà tó yẹ pé wọ́n ń celebrate nǹkan tó ṣẹlẹ̀ ni. ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi sọ fún mi ṣé lóòótọ́ ni.
Oh, get it. Ọ̀rẹ́ mi sọ fún mi pé o sọ fóun pé ìyàwó mi ó gbá ìyá mi létí ni wọ́n fi kúrò nílé ṣé pé lóòótọ́ ni. Òótọ́ ni mo sọ o tún kọ fábẹ́ pé òótọ́ ni. Ìyàwó mi gbá ìyá mi létí ó dé lè sọ fún mi lọ́jọ́ yẹn. bọ́dá mi ẹ̀rù ló bà mí ìgbà tí màmí fẹ́ kúrò ó fèpè sí ni ó ní tí má fi lè sọ fún yín báwọn mọ̀ wípé ẹ máa bínú ẹ̀dẹ̀ lè léyàwó yín lọ ó wá fèpè lẹ́ẹ̀pẹ́ nǹkan tó bá mú mi tí mo sọ tẹ̀yìn àti ìyàwó yín dẹ̀ jà wípé mi náà máa rí àbúrò ọkọ tó máa ṣòro ẹ̀ fún mi. ẹnu sọ́hún kí màmí tiẹ̀ sọ bẹ́ẹ̀ ìwọ ò mọgbọ́n làákàyè tó níjú ó níjú pé kò tẹ fóònù kò ping lọ kò send message kò wà lórí DM Instagram ó tọ́ ó lọ́gbọ́n mi tó o lè lò láti fi bá mi sọ. ìdí nìyẹn tí mo ṣe lọ. bẹ́ẹ̀ sọ. fún mi gbá ìyá mi létí. bọ́dá mi mo ní evidence to prove fún yín. wọ́n lọ níbo nígbà wo. jẹ́ kí n rí kí n tó lọ síbi iṣẹ́ lọ́la okay that is Simbadawa má tẹ̀lé mi. ọmọ ni mo bí ire ni mo bí o ọmọ ni mo bí ọlá ni mo bí. ta ló bá mi rí ló bá mi jíjà fún pé àwọn ọmọ mi ń wá. Àlàbí ọkọ ọmọ mi Àlàbí ọkọ ọmọ mi Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. ò bá wá rí o. Àlàbí ọkọ ọmọ mi Àlàbí ọkọ ọmọ mi Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. báwo lára yín. ara mi ti yá dáadáa. ní wàá fẹ́ mi àdá. ẹ̀rọ àwọn fámìlì nǹkan. àlàáfíà yọ ara mi ti yá dáadáa. ẹ ti dáa. pàǹkì yẹ o pípè tí mo pè báyìí pé ọ̀rẹ́ mi kọ́ máa bọ̀ tó dé báyìí ó kọ́kọ́ kí àgbo fún mi ọba tún pa mí pọ̀ ó di ilé ìwòsàn wọ́n kó abẹ́rẹ́ gbogbogbò òdí mi báyìí mo rí ìdíjókòó dáadáa bó ti ń wù mí yìí o mo gbẹ̀yìn kùnlé báyìí jáde náà báyìí pé kí tiẹ̀ tún wá nẹsẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ń gbòòrò n táwọn wo ọkọ̀ tí ń bọ̀ báyìí pé à ń tún lọkọ̀ eléyìí o kó tó di pé ọ̀dẹ̀ ara mi ti yá. That's very good. ara yín ṣàtìjà báyìí. dáadáa gbẹ́gbẹ́. láàárín èmi àti yín ara yín ti yá. ara mi ti yá bẹ́ẹ̀ náà ti mú. ẹni tó bá ti rójú nígbà tí mo para yín ti yá. ṣé mọ̀ kó yé yín ó yé mi mami ó yé yín ó yé mi. mo ń bọ̀ akàn wá sínú ìlú ni mo dẹ̀ fẹ́ wọnú ìlú káàkiri àpadàbọ̀ sí. bẹ́ẹ̀ sà afẹ́jọ́ rẹ̀ lálẹ́ yìí bẹ́ẹ̀ dọ́dọ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ sà mo tiẹ̀ ti rómù náà tó mẹ́ta jọ mẹ́ta báńkì òkúrọ̀ tẹ̀mí díẹ̀ mo bára mi bá tún mókun jọ́mújọ́mú mo sì rí dé àdúgbò mi. bàbá very good. very ara mi ti lé sẹ́ ẹ bẹ́ẹ̀ fẹ́ gbẹ̀mí lè kó ní lọ torí mo ti gbàgbó ara mi ti lé. ara yín ṣáà ti lè báyìí. ẹ má pẹ́ ẹ má pẹ́ wọ́n dání oúnjẹ dèmi. mi ò bí iṣẹ́ o ọmọ ni mo bí mi ò bí ìyá ọmọ ni mo bí ire ni mo bí o ọmọ ni mo bí ọlá ni mo bí. wo àwọn ọmọ tí ń lọ yìí ńgbà wọn bá padà dé ebi ni wọn máa pariwo rẹ gbómi ọkà kaná má ló lá fún o èlùbọ́ ọṣù ní jàrá èkó lójú o. ta ló bá mi rí ló bá mi jíjà fún pé àwọn ọmọ mi ń wá. Àlàbí ọkọ ọmọ mi Àlàbí ọkọ ọmọ mi Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. ṣé ẹ̀rí tàbẹ́ ò bá wá rí o. Àlàbí ọkọ ọmọ mi Àlàbí ọkọ ọmọ mi Àlàbí ọkọ màmá ẹ̀ bọ́bọ́. ẹ kọjọ mẹ́ta lẹ́ẹ̀kan sí.
ẹ yóò sọ fẹ́ yẹ pé kò ń bọ̀ àbí bò wá ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi tó wà nínú mọ́tò yẹn ọmọ abúlé ìlú náà ọ̀nà tí wọ́n kàn jìnnà díẹ̀ sí ibi tẹ́lẹ̀ mọ́ ní bàbá ẹ̀ ló wá wò mo á nígbà tí ó kúkú bọ̀ lábúlé tèmi náà dẹ̀ fẹ́ rí yín tẹ́lẹ̀ ká kúkú jọ fi ẹsẹ̀ kan náà jọ rìn dé abúlé ń bí. Bẹ́ẹ̀ ni. Gbogbo ilé ń kọ́. Dáadáa ni. Ṣé kò sí ìyọnu? Kò sí mo ní wá wà láfíà tí yín náà ní kí n lè bá yín sọ̀rọ̀ tó yé important kan nípa fámìlì mi. Báwo ló ṣe máa rí lára yín tí n bá sọ wípé mo wá síbí láti wá nà yín ni? Olúwafẹ́mi Alábí ẹ̀fún ní àbẹ́ẹ̀dì ó wá síbí láti wá lù mí só o mọtí ni. Wípé mo wá síbí láti wá nànà mi lẹ sọ fún mi pé ṣé ẹ̀fún àbíyèdì èṣù ti ń lò mí already. Èṣù wà nínú ọ. Láti jókòó wájú yín mi ò ṣe bí eré. Mo rò pé yàrá. Ilé sọ̀rọ̀ Alábí yé ojú wíńdò yóò wọlé. Ojú wíńdò yóò wọlé. Bó ṣe ṣe ń bí mi nù. Ibi yóò jà tọ̀ ní sùúrù nà ní sùúrù nà. Ṣé ìyá ìyàwó ẹ ni mò ń nà ni? Kò sí ìyàwó mi. Ṣé ìyá ìyàwó tiẹ̀ ni? Bọ̀rẹ́ mi ló jẹ́ náà. Kí ni tiẹ̀? Kó tiẹ̀ tẹ̀mí náà ni. Mo ní mo fẹ́ kó ya ìyàwó mi ní kọ̀ọ̀bọ̀kọ̀. Kò possible kó speak well báwo ṣe máa ń mọ̀ wọ́n ìyàwó ẹ̀. Ọmú ẹ̀ ń na ìyá tèmi. Ó faṣọ ya mọ́ ìyá mi lọ́rùn. Ó lè tún gbà létí. Wò má wọ̀rí. Kò yẹ wọ́n wọ̀n ni mo fẹ́ fi ṣe. Tí wọ́n náà bá ṣe bẹ́ẹ̀, ìka ti di méjì nìyẹn. Máa ń na ìyá ìyàwó mi bọ́ pátá. Mo gbà. Later. Máa ń na ìyá ìbọ́ sí hò. Tàbádé kọ́ àbá ṣe yẹn. Kí wàhálà kò sí problem. Mi ò lọ síbi Túnjí mo ti gbẹ kò sí wàhálà náà máa tilẹ̀kùn fúnra mi kò sí wàhálà. Wọ́n lóhùn. Kò sáyẹ kó pa. Ìyàwó ẹ ni ìyàwó ẹ ni wàá sọ. Ó tún lọ́ọ̀kì bọ́tò mọ́ mi. Okay. Ó lè parí. Ìyá yẹn fẹ́ jáde. Gan ẹ máa lọ tiẹ̀ jẹ́ kí n dúró títà báyìí. Ó sì fún ẹ̀ kó lọ màmá ìyàwó ẹ̀. Yóò nà wọ́n ó dẹ̀ wá sọ fún mi jáde kó bọ́ta tí máa ń gbá méjì ara wa balẹ̀. Àná mi ẹ kú ìjòkó ẹ ṣeun ilé yẹn arójú àwọ̀ ilé yẹn aráyé èṣù sì ní túraká ọmọ yín náà ni mo ń wáyé Olúwafẹ́mi Alábí ọgbọ́n yẹn. Àwọn àna ni wọ́n wá fẹjọ́ ẹ̀sùn wọ́n lọ́ọ́ yọ kòbókò tí ìyá ìyàwó ẹ̀ tí ń wò lọ́ọ̀kan yìí wọ́n ń lé káàkiri abúlé tí gbogbo ará abúlé wá pé tì yín ò rí pé adójútú nìyẹn wọ̀nyí. Dúró náà kí ló rí lọ́bẹ̀ gangan kó tó di pọ̀ wá lu ọwọ́ mo fẹ́ kó sọ ohun tó ṣẹlẹ̀ gangan tó fi yọ kòbókò tí àná. Wèrè yìí ni wèrè olórí burúkú yìí kó ti rí bí mo ṣe wo èèyàn tí ò bá já àárín àwọn èèyàn gidi tí mo wà mo mọ tí mo lè ṣe fún olórí burúkú yìí eléyìí tó jókòó yìí kí ni ìyá mi ò bá ṣe ṣe bí ìyá mi nínú ilé mi ohun tó bá wù ìyá mi ló lè ṣe nínú ilé mi ká ṣí èrè gbò ìyá mi ṣùṣù ó lè faṣọ ya mọ́ ìyá mi lọ́rùn ó gbé ọwọ́ ẹ̀ sókè ó gbá ìyá mi létí mo ro tọ́lọ́run ni o tí mi ò bá ro tọ́lọ́run jígà ni màá mú wá síbi fún ara mi ni màá gbẹ́lẹ̀ tí màá dé rí ìyá ìmọ́lẹ̀ lórí lóòyẹ ni màá rí ìyá ìmọ́lẹ̀ ó jọ láwọn èèyàn gidi tó wà bẹ́ẹ̀. Alábí Olúwafẹ́milọ́lá ọmọ ọ̀dọ́lé ọwọ́ ìkérègbè àdìmúlà sọpọ̀rọ̀ ọmọ ni. mo ní èyí ó ṣe ojú òde tún sọ pé àríkẹ́ Alábí níbo òkú rẹ̀ ìwé rúru káwá rúru ọ̀rọ̀ ọkọ̀ rẹ̀ sọ ilẹ̀ sọpọ̀rọ̀ ọmọ ni jẹ́mi gbọ́ o. Èmi ṣó possible kí n ná ìyá ọkọ mi ní nílẹ̀ Yorùbá èmi màmí sọ̀rọ̀ èmi gbà yín létí ní ẹ sọ fún ọmọ ni mo ti fàṣọ yàtọ̀ yín lọ́rùn ẹ sọ̀rọ̀ náà.
màmá ẹjọ ẹ má bò ṣé lóòótọ́ ló lù yín. ẹ wo màmá ẹ sì bá mi yanjú ẹ fún un èmi mọ̀ pé ṣòro fẹ́ dà ní wọn rú ẹ bá mi parí ẹ fún mi tó ń torí Ọlọ́run. mami ẹ má múnú bí mi o ẹ má múnú bí mi mami ẹ má jẹ́ kí n ṣe Ọlọ́run látara yín ewu lẹ̀bẹ̀ tẹ̀ bẹ̀ kọ́ máa parí kí ni ṣé rọ́ ni mò ń pa ni ṣé rọ́ ni mò ń pa ni àbí dídì èrè tó jókòó sí mi lójú àwọn òbí ẹ̀ tó parọ́ ẹ wo ẹlẹ́rìí mi wà bí o mo ní ẹlẹ́rìí o má wò mí wá wò jẹ́ kí n sọ tí mo fẹ́ sọ mo lẹ́lẹ́rìí. wà á rí nílé ìradàradà yìí ẹ wò ó bàbá ò ní. ẹgbẹ́ bíi bẹ́ẹ̀ di yàrá yín ni. obìnrin tó bá fìyà jẹ ìyá ọkọ ẹ bá mi sọ fún wípé ẹ dàgbà sókè fún mi káwọn ibi tó fi mí sí lọ́jà rẹ. ẹ̀san làkọ́ bí elédè ọba tó dáyé ẹni bá ti yá ọkọ lórí. ó ṣèṣì ní ẹdìdí ẹ wọlé lọ. aṣakáṣa òṣì. fún mi ó yá aṣọ mọ́ mi lára fún mi ó yá aṣọ mọ́ mi lára fún mi. ẹ̀jẹ̀ bá mi létí mi. ìyá. kò mọ̀ pé àbúrò mi pẹ̀lú òṣì tí yẹn ń ṣe káàkiri tó máa ń gbé fóònù káàkiri inú ilé kò mọ̀ kó ń rìkọ́ọ̀dù gbogbo tó ń ṣẹlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó ní eléyìí mú yábí ó fà láṣọjá ó dàgbà jùbọ níwọ̀. àṣìṣe ni o mi ò mọ̀ mọ́ o ọmọ sàgbàgàdì o. ẹwọ mo fẹ́ fa màmá dìde ní èmi ò mọ̀. o fẹ́ fi ọmọ létí gbùn fọtí. orí náà pọ̀ máa yíyí kì í ṣe ní jàgídíjàgan láti lẹ̀ ìgbà tó wájú tó. mo ń gbọ́ yín o. mo gbọ́ lẹ́mi o kí n má jọ lẹ́gẹ̀rẹ́. orí tọ́ lọ́wọ́ èṣù ni o èṣù lágbára kò sì ní gbàlà sísọ. tí pé yé o. tèmi ṣe sùúrù ẹ má wọrí ó ti yé mi ṣé àwọn kétorí tí yín náà ni mo ṣe jókòó torí wọ́n tó àwa dáadáa nídìílé tiwa nínú ẹbí wa kò sí kankan nínú ẹbí wa tó máa gbé ọwọ́ sókè báyìí tó máa lu àgbàlá yìí kábọ̀ tó ní pé kó lu àná ìbí nìran. ìyá tó ń wò yìí ṣé ọmọ bó ṣe jẹ́ sí mi ìwọ kàn rò pé o bẹ́tọ̀ lábàtà wáyọ̀ bẹ́tì orí ìrìn ni mo ti rí ẹ̀ ò ń lọ lórí ìrìn mo páàkì mọ́tò mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ mo páàkì ẹ̀sẹ̀gbẹ̀ẹ́ mo sọ pé mo fẹ́ fẹ́ ẹ ni ìtumọ̀ ẹ̀ ó yẹ mo ti wà òkè mo ti yógó lọ́wọ́ mo ti wà alright kó tó di pé mo fẹ́ fẹ́ báwo ló ṣe wá rí bẹ́ẹ̀ ọ̀nà wo ni mo gbà tó fi dà bẹ́ẹ̀ ìyà tí ìyá ìjẹ lórí mi ọ̀nà tí ìyá ìgbà lórí mi láti jẹ́ káyé mi dà ó lójú abiyamọ tó lè ṣe é. yálà mi mami bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí o wọ́n ti mú mi níléèwé ìgbà tí máa kùn ní láàárọ̀ yìí ẹsẹ̀ ni mo fi lọ sí campus ẹsẹ̀ náà ni mo fi padà ìgbà tí mo dẹ̀ wo list tí ó jáde mo rí pé second list ló bá jáde wọ́n dẹ̀ ní pé 1 week náà fún wa ká fi sanwó 36,000 naira mami ibo láti fẹ́ rí 36,000 naira ìdí nìyẹn tí mo fi sọ fún yín pé inú mi bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kejì mami ibo láti fẹ́ rí 36,000 naira láàrin ọ̀sẹ̀ kan. Olúfẹ́mi Alábí ọ̀rọ̀ ló sọ lóòótọ́ ṣùgbọ́n nǹkan tí mi ò fẹ́ kó o sọ ni wípé ní ẹ̀gbẹ́ kan inú ẹ̀ dùn ẹ̀gbẹ́ kejì inú ẹ̀ bàjẹ́ Ọlọ́run níjọ́ orí bíi ìbànújẹ́ láti bí ọdún 5 tó o ti ń wá admission ẹlẹ́dàá mi ó wá tì ẹ́ lẹ́yìn nínú ọdún yìí wọ́n mú ẹ ó wá ní ìbànújẹ́ ń dé báyìí kò sí ìbànújẹ́ lọ́rùn ẹ̀ ṣùgbọ́n lóòótọ́ gẹ́gẹ́ bí nǹkan tó sọ omijé ó gba inú ọkàn mi ìbànújẹ́ dẹ̀ wọnú ọkàn mi gidi torí 36,000 láàrin ọjọ́ méje ibo mo ti fẹ́ rí ibo ni mo fẹ́ wá sí ṣùgbọ́n kinní kan dá mi lójú wípé ọba tó ń pèsè oúnjẹ fún ẹyẹ ojú ọ̀run tí ò jẹ́ kí ebi pa wọ́n ó ń pèsè oúnjẹ fún ẹja nínú ibú kò jẹ́ kí ebi pa èmi mọ̀ pé 36,000 naira yẹn màá wá rí
admission tó ti ń wá láti bí ọdún 5 sẹ́yìn tí Ọlọ́run wá fún ẹ ṣe ní wẹ́rẹ́ tó ò ní nínú ọdún yìí ẹlòmíì wọ́n á fi owó bribe wọn ò ní mú wọn ẹlòmíì àánú ara wọn ò ní mú wọn ànáwó ànára wọ́n tún wá mú ẹ lọ́fẹ̀ẹ́ láì náwó láì ná kankan 36,000 yẹn á jáde síta. Ìyá Àlàbí ẹ máa bá mi wá ta 6,000 naira. ní gbogbo ọ̀nà máa wá rí. Màmí tẹ bá bá mi wá owó ìjáde inú mi máa dùn. Ìyá Àlàbí bí ayé bá ń jẹ ayé tí ọ̀run ń jẹ ọ̀run màmí kò sí nǹkan tẹ fẹ́ tí bá ṣetán láyé tí mi lè ṣe fún mi. lágbára Ọlọ́run kan èmi kò báyìí ni màá jẹun wọn 36,000 yẹn máa wá òkú ìbánu fò. èmi mọ ṣe pé yín pé ìpàdé pàjáwìrì láti ọdún tí mo ti kọ́ ilé tí mo ti ń gbé bí mo rí èdè Ọlọ́run ẹyọ kan tó jalè nínú ilé yìí àmọ́ ìgbà tí Fọlọ́nṣọ́ Alájọ tó wá bá mi tó sọ wípé òun gbowó àjọ ọgbẹ sórí bed 65,000 bó ṣe dé ó wá lọ bu ọmí tó má fi wè ní ìkúlé kó tó dé wọ́n ti gbé ọwọ́ inú eléyìí ò dé ṣẹlẹ̀ rí inú ilé yìí gbogbo ilé mọ̀ bẹ́ẹ̀ mo ò gbé pé èèyàn kan jalè rí àmọ́ mo dè mọ̀ pé aráàta kòkó ò ní wá tó máa wọlé lálẹ́ tó máa gbọ́wọ́ torí ẹ̀ mo ṣe pè yín pé jẹ́ kí n tèyín nú kẹ́yìn gógó kẹ́tẹ̀ ní yín dáadáa ọkọ̀ tí yẹ dà nítorí mo rí i pé èrò pọ̀ ń bí ó ti lọ ọkọ̀ tí yẹ kọ́ inú ọ lọ́ọ́ bìṣẹ́ ìwọ ńkọ́ ọ lọ́ọ́ bìṣẹ́ èyí tó ọkọ̀ tí yẹ náà ọ lọ́ọ́ bìṣẹ́ àbí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ jọ̀ọ́ mo ti pé àwọn ayélujára ọmọ awábí ní aago 9 lálẹ́ yìí ọmọ afún wa ní omi ayélujára mú gbogbo ọlọ́mọ amú atọ́mọ kékeré tó wọ inú ilé yìí lọ́mọ amú omi ayélujára yìí tó bá dẹ̀ ti mú ó fún ìjọ mẹ́ta péré ní ìjọ kejì inú ẹ ti ga ìjọ kẹta ọmọ abẹ́ pò ó kú nìyẹn. ọkọ mi sọ fún mi wípé ìkànnì àwọn obìnrin ló máa ń bú ọba náà ìdí rèé o tí gbogbo àwa ọkùnrin lè bá ti lọ iṣẹ́ tá bá ti jáde àwọn obìnrin nìkan ló máa kù nílé ọkọ mi ò tó ń jẹ́ o bẹ́sẹ̀ ń sọ yẹn ọkọ mi ti ń sọ fún mi pé ìkan nínú àwọn obìnrin ló máa gbó yẹn. ọ̀gá lẹ́lẹ̀ ìwọ nìkan ní ara ọmọ èèyàn tó bá gbé àwo ṣọba sọ pé àgọ́ mélòó ó máa gbé mi ìyá lára èèyàn tó bá mú mú ìyá lára amakúdẹ̀nù bọ́jẹ́ mi bọ́jẹ́ ìwọ ni amakúdẹ̀nù pátápátá ni. kò jù bẹ́ẹ̀ lọ ìta ló tún kù ṣé kò sọ̀rọ̀ mọ́. baba landlord mo lọ́rọ̀ baba landlord. ṣé mo pé arákùnrin yìí òun nìkan ni bachelor ta ní nínú ilé yìí so oríṣiríṣi àlejò ló máa ń kó wọlé oríṣiríṣi obìnrin ló máa ń wá wálé so ó ṣeéṣe kó jẹ́ lára àwọn àlejò ẹ̀ ló wá jí owó babalájọ. ọ̀rọ̀ nìyẹn o ó rí sọ òun náà ó dé sọ pé àwọn obìnrin tó wà nílé ló gbọ́wọ́ ó rí sọ àmọ́ gbogbo èjì bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ máa lọ tó bá dẹ̀gùn 9 lálẹ́ tó bá gbómi àyílálà á dé gbogbo àlọ́ máa mú kò jù bẹ́ẹ̀ lọ. tó bá jẹ jù ló máa kú. baba landlord. mo fẹ́ sọ̀rọ̀ yìí. kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹnu ẹ o. ṣe rí ọ̀rọ̀ yẹn baba landlord. ẹ kúlẹ̀ máa ń tọ́. ṣe rí tí olómi ayẹyẹ náà yẹn. kí ló dé. ẹ má jẹ́ kó gbé wá ṣe rí nǹkan tí mo kàn fẹ́ sọ náà ni pé owó tí baba alájọ lòun gbé sínú ilé yẹn wọ́n gbé sínú ilé lóòótọ́ wọ́n gbé sí orí bẹ́ẹ̀dì màtọ́ wọ́n gbé sórí bẹ́ẹ̀dì mo ṣàlè pé wọ́n gbé kọ́ bá wọn lọ wẹ̀ lóòótọ́ ṣùgbọ́n nígbà tó dẹ̀ lọ wẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀. mo wá wọnú yàrá nígbà tí mo dẹ̀ wọ inú yàrá yẹn mo ṣe rí owó yẹn mo ṣàjáwó yẹn lò. ẹ̀yin obìnrin tá a bá ń tọ́jú sọ́bìnrin rẹ̀ o. owó olówó. kí lẹ̀ ń sọ lẹ́nu gbogbo àwọn ìyàwó ọ̀rọ̀ sọ̀rọ̀ máa ń. ojú sí mi o. Alábí. Yálàbí bí mo ṣe ń ṣe dáadáa sí ẹ tó ṣé ẹ kó tó wọnú ilé wa gbé mi lówó. bàbá ibo ẹ bá ń gba owó mi lọ́wọ́ ẹ̀ mo fẹ́ gba owó tèmi tó lówó alájọ ní kí ṣòwò tèmi. wọ́n ọmọ dá owó yẹn padà mo dẹ̀ ń fún ẹ ní ìfọ̀kànbalẹ̀ ipe ó ti jẹ́wọ́ pé òun lòún gbé owó ẹ
èmi máa fún inú owó yẹn tó o bá tètè máa fún ẹ lọ́la má dẹ̀ rí pé mo gbọ̀wọ́ mi padà náà wà ṣó ti yẹ ẹ wọ ẹ má rò pé nítorí pé ó jalè yìí pé mo sọ pé mo fẹ́ nítorí àwọn alájọ lè béèrè owó ẹ̀ ná owó ẹ̀ lọ́la torí ẹ̀ mo ṣe fẹ́ sáré dá owó yẹn padà for your information mo fún ẹ ọ̀sẹ̀ méjì nínú ilé yìí torí mo rí bàbá ẹni tó bá mi kọ́lé ó lè bá mi gbélé o ṣé ó yẹ mo dè máa gbowó yẹn náà wẹ̀. ẹ wo bàbá lálọ́ mo ní àwọn obìnrin ní ó máa gbowó mo ní àwọn obìnrin ló máa gbowó ta ló gbowó ẹ̀. obìnrin tẹ̀ ń tẹ́jú tó lù. ẹni ọgbẹ́ wo. lẹ́sẹ̀ lè dàgbà bẹ́ẹ̀ rí ìkọ́ṣe. àwọn ọmọ 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 ọgbẹ́ lẹ́yìn ọmọ kú. irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí náà ẹ ń sọ mo lẹ ń sọ fún pé kẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ ṣe máa sọ bẹ́ẹ̀ yẹn dúró ní gbangba nǹkan tí mo mọ̀ pé ẹ lè ṣe. Alábí bí mo ṣe jẹ́wọ́ yìí bẹ́tà torí tó bá lọ fún mi lómi ẹlẹ́ láàbù tí bá kú iye ò dá ebi ni mo gbé lóòótọ́. Màámi ìgbà wo ni gbogbo ilé ìbẹ̀rẹ̀ sí yín ó dà owó olówó tẹ ẹ gbé ibo ló wà ẹ gbé fún mi ẹ jẹ́ kí n lọ gbówó olówó fún wọn. owó skul tó lọ sọ lẹ́nu ikọ́ ibùdókò mo ti rí. Màámi ẹ má sọ fún mi pé inú owó ilẹ̀ kó fún mi kí n lọ sanwó skul. Màámi ẹ bá bá ṣe bẹ́ẹ̀ ẹ wò tá a bá ń lùpà ó yìí bẹ́tà gbogbo rẹ̀ sí tàbí àwọn ṣe lé ní ìlọ Màámi náà ẹ̀yin náà wẹ̀ fi ẹ̀wẹ̀ sí tó fi wá ṣe náà. aṣọ yìí náà fi bò mí lára ara yẹn máa fẹnu bọ yèrèpè sí yèrèpè aṣọ ní wáíwáí ara yẹn máa fẹnu bọ yèrèpè sí. ìyá ọ̀la mi ó jẹun ọmọ iṣu ọmọ àjẹdálẹ́ ni yóò jẹ fún wa. gánà sáwọn ẹbí burúkú tá a ní ṣùgbọ́n ojú wọn ni ojú tí wọ́n báyìí àwọn tó ń pè yàrá mi ló lè lọ́jọ́ kìíní àná sójú òwa tí wọn yóò dáa fún yín orí yóò kànkè ẹ sì ní dókú èmi náà ń wà pẹ́ fún yín. ọkọ kárí yóò dáa fún ọkọ kárí ọmọ dáadáa. Màámi ẹ ṣé mo dúpẹ́ ọ̀nkú ẹ try torí gbogbo ìgbà tí mo in fact ìgbà tí mo kọ́ 100 level tí mo fi ṣe tán tí mo tún ní mo fẹ́ lọ sáàbù orílẹ̀-èdè bàbá mi gbogbo bẹ́ẹ̀ ń ṣe tẹ̀ ń fún mi lówó tẹ̀ tún mẹ́fà àbúrò mi gbogbo ẹ̀ náà ni màá mi sọ ọlọ́run àjíká náà lè san oore fún yín lágbára ọlọ́run ọ̀nkú ìyá Àlàbí ṣe mọ̀ pé ẹ̀yin náà lẹ́kùn fún wa gẹ́gẹ́ bí bàbá ọ̀rọ̀ kan wà tó wá ń disturb mind mi látìgbà tí mo ti ṣe tán mo mọ àwọn èèyàn tó yẹ pé wọ́n ní degree méjì àwọn míì ní masters wọn ò ríṣẹ́ ilé ilẹ̀ lómi máa ń wà èmi ò dẹ̀ fẹ́ kí mi ì fẹ́ kí láìfi tèmi rí bẹ́ẹ̀ tó ní wọ́n pọ̀ gan sa àbí máa kàwé ìwé náà ni mo ti ṣe tán mo ṣáà ti ṣe tán bọ ẹ wo bí n ṣe máa ríṣẹ́ gangan nìkan tó ń dùn mí lọ́kàn so that màá lè tọ́jú ìmá mi ẹ sà èmi náà lè ṣe nǹkan tó yẹ kí èmi náà ṣe fún gẹ́gẹ́ bí ọmọ ẹ jọ. ìyá Àlàbí ọ̀rọ̀ ọlọ́mọ ń sọ ẹ̀ Àlàbí kìí ṣẹjú ẹ̀yin ọmọ tẹ́ ń kàwé ẹjọ́ àwọn adarí wa lórílẹ̀‐èdè wa yìí ni kódà fọgànáísà tó wà lẹ́gbẹ̀ẹ́ títì ó lówó jọmọ tó kàwé mi lọ ọlọ́kadà àkúrẹ́ tó kàwé láàrin wọn ṣùgbọ́n bá tí yóò ṣiṣẹ́ yóò ṣàlàyà yóò bọ ọmọ yóò sì bọ yàwó Àlàbí tiẹ̀ ò ní rí bẹ́ẹ̀. ìyá Àlàbí obìnrin ní ọ obìnrin tí yẹn fi yàn gàrà àwùjọ ó jẹ ọmọ yóò jìnnà fún ọ jẹ kò sì ní ju ọ lẹ́nu Àlàbí yóò dáa fún wọn náà. ọ̀rọ̀ ní Àlàbí sọ yìí ọ̀rọ̀ náà kàn mí ó kàn ó wàá tún ọjà rẹ̀ sán èmi náà mo tún ṣòkòtò mi wọ̀ láì jẹ́ kí Àlàbí oríṣẹ́ gidi. bàbá ọkọ mi ẹ̀wọ̀n ẹ̀ṣẹ́ tí iná ò ní bàjẹ́ Àlàbí ọkọ mi olówó orí mi ó kú ogun àjàyè inú mi dùn nítorí pé ò tiẹ̀ dojú tì mí ọ̀pọ̀ ọmọ ẹ̀mí ló máa lọ sí ilé ẹ̀kọ́
tí ò ní ro ti ìyá tí ò ní ro ti bàbá tí ò tiẹ̀ ní ro ti gbogbo owó tó ná lé lórí wọ́n wá lọ wọnú ẹgbẹ́kẹ́gbẹ́ ó di kọ́ máa fi ìbọ́lé ara wọn káàkiri ọmọ èmi pàpà gan inú skul tó wà ló máa kú sí ṣùgbọ́n òdòdó tì mí ó ka ìwé yìí ó ka àkàyọrí lágbára ọmọ ní dójú tìwọ náà iṣu ẹkẹrí mọ́tò máa jiná báyìí ẹ̀rẹ̀kẹ́ ò ní dùn mí àpò oríire náà Alábí fọkàn tiẹ̀ balẹ̀ ìwọ máa ríṣẹ́ ọ̀rọ̀ ipò ò ní ríṣẹ́ yẹn kó yẹ kúrò ó máa rí iṣẹ́ abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ lèmi wò ó sórí ojú mi tí mo là yìí màá fi rìn dé gbogbo ibi tó jẹ́ pé ó máa ti ríṣẹ́ ṣọwọ́ rí àtẹ́lẹsẹ̀ mi yìí ibi tí wọ́n ti ń gba àdúrà tí àdúrà ti ń gbà èmi yìí máa fi àtẹ́lẹsẹ̀ mi máa fi rìn débẹ̀ sórí iṣẹ́ yẹn wọ́n máa fi bẹ̀ẹ́ nínú ilé ni ó máa rí iṣẹ́ gidi pápágọ́ ni kì í ṣe pé iṣẹ́ bẹ́ẹ̀ ní iṣẹ́ gidi torí èmi máa jẹun ọmọ agbára Ọlọ́run bùkẹ́kùkẹ́ báyìí ní ṣúlẹ̀ máa tún síbi lẹ́nu. ẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jẹun ọmọ màmí. ẹ wo bàbá ẹ jẹ́ kí n máa lọ tí mi ò bá lọ máa fi ègún máa ṣépè fún arábìnrin jù báyìí lọ ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ kí n máa lọ. Alábí má ṣe bẹ́ẹ̀ o má jagun bẹ́ẹ̀ ọmọ ọba yìí jagun bí ẹrú. ó ní Yẹmí ti pè mí ìyẹn dókítà wa ó sọ fẹ́mi pé ìwọ ti lóyún ìwọ lóyún bó ṣe ń sọ fún mi ni mò ń gégùn fún oyún tó wà nù ẹ pé tó o bá padà bí ọmọ yẹn máa nà ẹ tó bá lù ẹ tán gbogbo àgbàlagbà tó wà nù ilé yín lóbìnrin gbogbo wọn ló máa nà tán pátápátá a máa nà wọn lọ ni pé ìyá mi mo fẹ́ lù wọn pa níwọ̀ yìí tí n bá fi àyà mi tí mo tún fi lu àyẹ kó má yẹ mí. mo fi bàbá tó bí ọ tó ti dòkú ọ̀run lónìí mo fi bẹ̀ ọ́ dákun gbogbo ègún tó gélé lórí Olódùmarè ò ní jẹ́ ọṣẹ tẹ rí ìbínú ò mọ̀ pé olówó wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ bí ìbínú bá dé sí àwa ẹ̀dá kò sí ohun tá a lè fi ẹnu wa kò sí ohun tá a lè fi sọ ṣùgbọ́n ọba òkè tí ọjọ́ ẹnikẹ́ni nínú wa kì í tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní àwọn màláìkà tí máa kọ ọ̀rọ̀ sílẹ̀ fún ẹ̀dá bẹ́ẹ̀ dá bá bínú sọ̀rọ̀ tí ń fira ìṣépè tí ń gègùn fún yàn lẹ́yìn oṣù mẹ́ta tí í ṣe 90 days lègún wọn ò tó ṣẹ èyí wọn nígbà tí wọ́n bá bẹ ohun tọ̀hún títí tí ò tú ọ́ nínú ọ̀rọ̀ náà ṣùgbọ́n bí wọ́n bá bẹ̀ ọ́ tó gbà kó tó tàkókò tí ń wí ààwẹ̀ àtàdúrà ọ̀pọ̀lọpọ̀ sàárà ni wọ́n pé kéèyàn ó ṣe ègún tó gé ò ní dà ọ́ èpè ò ní dà ọ́ kò ní dà náà rẹ ègún ò ní mú ọ kò ní mú ìyàwó rẹ ọ̀fẹ́ náà ni dákun Alábí mo fẹ́ kó o tú òkun bẹ̀ sílẹ̀ torí bá a bá ní o lè dànù kọ́ ọ fẹ́ bìn mí èyí tó o tún fẹ́ irú ìwà wo la mọ̀ tí ó wù lọ́la ebe òun yaṣọ mọ́ ìyá lọ́rùn ọgbà ìyá létí béyìí tó o bá padà fẹ́ tí o bá ṣe bẹ́ẹ̀ tó bá mú májèlé tó fi sínú oúnjẹ fún ìyá tí ìyá jẹun tó sùn tí ò jẹ mọ́ kí la fẹ́ bẹ́ẹ̀ lódùmarè ṣe àrírú ẹ̀ rí àfi dẹ́rù bara wa ni dákun Alábí mo fẹ́ kọ́ yọnu sí èṣù ní èṣù ló lo èṣù ò sì ní lò yín ayé ò ní tú yín ká dákun mo fi bàbá rẹ bẹ̀ ọ́ yọnu sí mo fẹ́ kọ́ forgive and forget torí Ọlọ́run. Alábí onímọ̀mọ́ mo fọlọ́run bá bẹ̀ ṣùgbọ́n a fẹ́ kó ronú bá ṣe ń bà bọ̀ mo mọ̀ pé ìyá yìí pọ̀ lọ́wọ́ ẹ̀ gan mo dẹ̀ mọ̀ bó ṣe wà important ṣe é sí gẹ́gẹ́ bí nǹkan tí dáàdi sọ tí Fúnmi ò bá na mọ́mí ẹ̀ tó hate wọn tí ò dẹ̀ show ẹ̀ sí anybody tó dáná fún wọn tó kàn fún wọn lóúnjẹ lálẹ́ tán jẹun tán dẹ̀ sùn tán jí mọ́ ṣá lè suspect pé òun lè ṣe nǹkan kan báyìí please mo fẹ́ kó forgive and forget. no problem swallow forgive. it's okay. àwé ọ̀rẹ́ mi inú rẹ̀ á dùn èso ní ìjà yẹn bí àtọ̀nà tẹ̀ náà ní dàrú ọmọ kó ya o fún mi. etí wo lẹ gbọ́ kàn yín ọmọ àìsí fọ̀dọ́lé ọwọ́ ìkérèjì àdèmúlà lómi lu yèyé ọkọ rẹ̀ ó dójú tì mí o ọba mi nínú jẹ́ for the first time. lábẹ́ kọ́rẹ́. Alábí ngbà Alábí o mama má jagun bẹ́ẹ̀ la mọ̀ Alábí wa mi kọ́ bá gun bẹ́ẹ̀ lẹ̀ Alábí tukun bẹ̀ sílẹ̀
wo tèmi wo tí àwọn ọba mo gba ẹlẹ́dàá ni mo gbọ́ èso ní yíyá yìí. ọmọ dáadáa lolúwa fẹ́ mi ẹ́. ó ti fi inú sórí mi ẹ̀yìn gbọ́mọ kù ojú òní jẹ́ ti yín èso mi ìyá lára ọmọ fàyàlùyà ó ga. ọlọ́run fèsù. òrìṣà ọjà àyà egungun ilé ẹ̀yà bá mi ká ìyá mi o. ògbọ́n ọmọ síkù òfun mọ́ lọ́mú olùkọ́ àkọ́kọ́. abánitọ́rọ̀ tá a dá ní kọ̀kọ́.